torí tiwọn náà làwa ṣe wà ń bì kí tí wọ́n mọ̀ bá àdí sí ti ń lọ nígboro. tó nínú ìwé ìròyìn Punch ni mo ti kọ́kọ́ fẹ́ ṣíde ìròyìn títí ọwọ́ mi yìí lórí àìsí ètò ààbò tó dúró déédéé ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn òbí ọmọ iléeṣẹ́ ológun tí púpọ̀ wọn fara kááṣá níbi ìṣẹ̀lẹ̀ tí àwọn agbésùmọ̀mí tó ṣe sí àwọn ọmọ ológun wọ́n fohùn lédè wípé ẹ̀yin ìjọba àpapọ̀ ẹ sinmi ẹ yéé fi àwọn ọmọ wa rúbọ mọ́ ẹ ṣe ohun tó tó àti ohun tó yẹ fún àwọn ọmọ iléeṣẹ́ ológun. ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni èmi ó ti mú kókó àkọ́kọ́ eléyìí tí ó wà lọ́wọ́ mi láàárọ̀ yìí láti inú ẹgbẹ́ òṣèlú NNPP ẹni tí ó jẹ́ aṣíwájú fún ẹgbẹ́ òṣèlú NNPP ìyẹn Kwankwaso òun náà ló mọ̀ ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ wípé wọ́n ní òun darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ó ní kò sí tó jọ ò ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ̀ròyìn ọ̀hún. ní ìpínlẹ̀ Ondo àwọn ọdẹ ìbílẹ̀ ni wọ́n ti fi páńpẹ́ wọ́n fi mú àwọn ajínigbé méjì o wọ́n sì dè wọ́n lọ́wọ́ tẹsẹ̀ ní ìlú Ondo. ìwé ìròyìn Punch lójú síta. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà mo sì wà níbẹ̀ ni ọmọwòra rẹ̀ ló ti jó di mímọ̀ wípé ẹ wo wọn ò gba tíkẹ́ẹ̀tì láti jáde dupò láti léwájú fún ẹgbẹ́ òṣèlú APC kóhun ó sì jáwé olúborí ìyẹn lọ́dún 2026 ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ìwé ìròyìn Nigerian Tribune olókọ̀ròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Daily Post ni mo rí ìròyìn títí ọwọ́ mi yìí èmi eléyìí tẹ̀ ń wò yìí màá dúró nínú ẹgbẹ́ òṣèlú PDP ń sì máa ṣiṣẹ́ fún Tinubu. ta ló sọ̀rọ̀ yìí? Wike ni. Wike ló wí ọ̀rọ̀ yìí jáde o. ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ jáde. nínú ètò eléyìí tí ó bá yanjú dáadáa ẹ rí i pé APC yóò padà dìtàn lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́dún 2027 Nwosu òun náà ló sọ bẹ́ẹ̀. àwọn tí wọ́n máa ń ṣe ìwádìí àwọn oníròyìn wọ́n gbé iṣẹ́ ìwádìí wọn jáde o lórí ọ̀rọ̀ kan tó mi ìgboro tìtìtì wípé ẹni tó bá jẹ ìrẹsì ọ̀run làálàá àbọ̀ ìwádìí wọn rèé lórí ìrẹsì tó ń pa ènìyàn níṣẹ̀mẹ̀. ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. èmi kọ́ ni mò ń bá Fubara jà ìjà wo ni mò ń bá Fubara jà tá à ń sọ bẹ́ẹ̀ Wike òun ló sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn Vanguard òun náà ló sì ti sọ ọ̀rọ̀ ọ̀hún o. nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn ọwọ́ mi yìí Ọlánrewájú. ǹjẹ́ o mọ ìlú mẹ́fà lórílẹ̀‐èdè àgbáyé tí òòrùn kì í ti wọ̀ rárá? ẹ ó gbọ́ ìwé ìròyìn Punch ló Punch ìròyìn mú jáde. yájẹ́ mọ́ o. a kà fún. o ṣeun. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí ló ti jáde o tí wọ́n jó di mímọ̀ wípé ẹ wo bí ìgbà téèyàn ṣeré ìtàgé òun náà ni ẹgbẹ́ òṣèlú PDP ní à ń ṣe sáwọn eléyìí ṣé wọ́n ṣetán láti lé ẹgbẹ́ òṣèlú APC kúrò lóróyè lọ́dún 2027 ta ló béèrè ọ̀hún. ìwé ìròyìn Vanguard òun náà ló kọ. ìran Yorùbá pẹ̀lú àṣà àti ìṣe ọba Yorùbá kan bẹ nílẹ̀ Yorùbá yìí tó jẹ́ wípé ẹ̀ẹ̀kan ni ọba náà máa ń jó láàrin ọdún. ẹ ó gbọ́ orúkọ ọba náà àti ìlú rẹ̀. ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. ní ìpínlẹ̀ Èkó níbi ètò ìdìbò eléyìí tó ń bọ̀ dẹ̀dẹ̀ ní ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ Èkó àwọn ẹgbẹ́ òṣèlú Labour Party náà ni wọ́n ti ní àwọn ó dáàbò bo ètò ìbò àwọn táwọn bá ti dì àwọn èèkàn nínú ẹgbẹ́ òṣèlú Labour Party ní ìpínlẹ̀ Ondo àwọn náà ni wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀. ìpínlẹ̀ 23 ni wọ́n ti balẹ̀ bàgẹ́ tí wọ́n sì ti lọ sí ìpínlẹ̀ Ògùn báyìí lórí ìfọsẹ̀wọnsẹ̀ tí wọ́n gbé kalẹ̀ ní ìpínlẹ̀ Ògùn. ìwé ìròyìn Vanguard ló fà á jáde. nínú ìwé ìròyìn Vanguard náà lèmi náà sì wà níbẹ̀ ni àwọn ẹgbẹ́ òṣèlú APC lápá àríwá ìwọ̀ oòrùn orílẹ̀-èdè wa Nàìjíríà ní wọ́n ti buwọ́ lu Tinubu fún ọdún 2027. ìwé ìròyìn Vanguard òun náà ló kọ o. nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn títí ọwọ́ mi yìí gómìnà Adémọ́lá Adélékè ó ní kí wọ́n ṣe àtúngbéyẹ̀wò àwọn ojú ọ̀nà kan tó ti di páńpẹ́ kú lórí wípé àwọn ará ìlú àti ará àdúgbò náà wọ́n tú síta lọ́wọ́ọ̀wọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìfẹ̀hónúhàn ní gómìnà bá ní ẹ fọkàn balẹ̀ á ṣe àyẹ̀wò àti àtúnṣe tó yẹ
ìwé ìròyìn punch ló punch ẹ̀ jáde. ní ìpínlẹ̀ Kogi òun náà ni ìròyìn eléyìí ló ti jáde ò níbẹ̀ ni wọ́n ti ní àgbáríjọpọ̀ àwọn eléwé ọmọ tí wọ́n máa ń ṣe iṣẹ́ ìṣègùn ní wọ́n ti jáde ò tí wọ́n sì ti sọ pé àwọn ò máa fi ìyà jẹ ọmọ ẹgbẹ́ kankan eléyìí tó bá jẹ́ pé àwọn ọmọ yahoo yahoo òun ni wọ́n máa ń ṣiṣẹ́ fún àbí àwọn ọ̀daràn míì. ìwé ìròyìn Vanguard òun náà ló ní ìròyìn ọ̀hún ó mọ̀ dáa pọ̀. tó nínú ìwé ìròyìn punch ni mo rí ìròyìn ọwọ́ mi yìí o àwọn onímọ̀ àti àwọn tí wọ́n mọ̀ bí ohun gbogbo ṣe ń lọ wọ́n fi ìbéèrè síta wípé kí ló fà á tí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n gba 300 níbi ìdánwò jamb tí wọ́n ṣe kọjá tí wọ́n fi rí ilé ẹ̀kọ́ gíga wọ̀ tó jẹ́ pé wọn ò fún wọn ní admission o kí ló fà á ẹ ó gbọ́ ìwé ìròyìn punch lójú síta. arákùnrin kan rèé tó jẹ́ pé kí òun ó mọ̀ jínigbé náà lòun ti jingiri nínú rẹ̀ nígbà tí wọ́n sì ń bi olóhùn kódà òun ò lè ka iye ọmọ eléyìí tóun ti jí gbé. arákùnrin kan tí ọwọ́ tẹ̀ nínú ìwé ìròyìn Vanguard òun náà ló sọ̀rọ̀ ọ̀hún. èṣù ni ìyàwó tí mo fẹ́ kódà èṣù gan ni pẹ̀lú o oṣù 4 ló kù tí wọ́n fi kó jáde kó nínú ilé rẹ̀ èyí ni ìsọ̀rọ̀ ní gbèsè tí ọkọ ìyàwó àti ìyàwó kan tí wọ́n ń fúnra wọn ní èsì o ọkọ ìyàwó ní èṣù ni ìyàwó tí òun fẹ́ ìyàwó náà fi ohùn léde wípé oṣù 4 péré ló kù tí wọ́n fi kẹ́rù káàsámi kúrò nínú ilé rẹ̀ ìjà nínú ilé ìwé ìròyìn punch ni ó punch ìròyìn ọ̀hún jáde. Barau Ganduje àwọn náà ni wọ́n mọ̀ ti tẹnu mọ́ wọ́n ní kò sáàyè ní Aso Rock lọ́dún 2027 ẹ lọ gbalẹ̀ ságbójú kò tí ì sí àyè fẹ́ nìkankan bí ó ṣe ààrẹ Tinubu. ìwé ìròyìn Vanguard òun náà ló kọ̀ròyìn ọ̀hún. tó àwọn kókó yìí àti kókó míì láwọn máa mú wá tá ó sì máa tú ní ìpele bí aṣọ ìyẹ̀lẹ̀ lẹ́yìn náà là ṣe ń kí yín láàárọ̀ yìí wípé ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ a kú àjíṣòde lónìí òní yóò sàn wá sówó yóò sàn wá sọmọ yóò sàn wá sí àìkú baálé ọ̀rọ̀ ire yóò sì tó wa lọ́wọ́ láṣẹ Ọlọ́run aláwòrábí òní ọjọ́ ìsinmi yìí Elédùmarè yóò fún wa ní ìsinmi o òní náà tún ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ Elédùmarè ọ̀sẹ̀ yìí yóò jẹ́ kí ọ̀sẹ̀ yìí kó jẹ́ ọ̀sẹ̀ ayọ̀ fún wa kò ní jẹ́ ọ̀sẹ̀ ìbànújẹ́ láṣẹ Ìdùmarè ire gbogbo tí ọkàn wa ń fẹ́ yóò sì tó wa lọ́wọ́ o ẹ ti mọ̀ wípé ojúmọ́mọ́ olówó gbówó oníkẹ̀kẹ́ òwú gbé kẹ̀kẹ́ òwú alágàdá ogun gbé agàdá ogun bẹ́ẹ̀ àwa náà a tún ti mú ẹnu wa àti ganu sí máìkì báyìí láti jẹ́ kí ẹ mọ ibi tí ìlú dé dúró àti bí ohun gbogbo ṣe ń lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ́ ẹsẹ̀ kùkú à ń kí yín o láàárọ̀ yìí inú wa dùn sí bí ẹ ṣe ń gbọ́ wa bẹ́ẹ̀ ni inú wa dùn sí bẹ́ẹ̀ ṣe ń wò wá káàkiri ibi gbogbo ibikíbi tẹ́tí láǹfààní àti máa wò wá ẹ lọ sójú òpó ayélujára kẹtẹ CP 9.1 FM kẹ́ ẹ máa wò wá kétékété ni ẹ máa rí ojú wa bẹ́ẹ̀ ni ẹ lè wò wá lójú òpó abẹ́rẹ́kiri show kájọ máa wòra wa ìkànnì àlàlújálẹ̀ láǹfààní láti máa gbọ́ yìí o ìkànnì 99 pẹ̀lú ìyànmọ́sí tó gbé owó kan pọ̀n ìlú òkè o la fi ìdí kalẹ̀ sí ní ìjọba ìbílẹ̀ Kájọlà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ abẹ́rẹ́kiri Adégbìtẹ́ lórúkọ ẹnìkejì mi. ẹ káàárọ̀ o ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ ní gbogbo ibi tẹ́ ẹ bá ti ní láǹfààní láti máa gbọ́ wa fún ti tàárọ̀ yìí ojúmọ́ ire ni ojúmọ́ ire ni ilẹ̀ eléyìí tó máa wà lónìí ojúmọ́ ire ni ọ̀nà sí ọ̀nà là ojúmọ́ ire ni akínyìn káàbọ̀ sí ìkànnì alára àgbàyídá ìkànnì CP 9.1 FM ìkànnì eléyìí tó ń lọ wájú tí àwọn ẹlẹgbẹ́ tí wọ́n sì ń tẹ̀lé lẹ́yìn akínyìn káàbọ̀ sórí àkọ́tún ètò eléyìí tí a pè ní àjímúná ròyìn la pè é ṣe bẹ́ẹ̀ mọ̀ wípé kókó ẹ̀ òun náà lákọ̀ọ́kọ́ mú wá sí etí gbọ́ yín nígbà tá a bá kà kókó tán a wà wọnú ẹ̀ gan nísàn-án láti mú àwọn ìròyìn eléyìí tá a ti kà kókó ẹ̀ láti mú wá sí yín létí tí kàn ní pé kẹ́yìn ó jókòó kẹ́yìn ó sì métí lé gọ̀gọ̀ lábà kí ẹ̀ mọ́ gbọ́ wa ní gbogbo ibikíbi eléyìí tí afẹ́fẹ́ ìkànnì yìí tó bá ń fẹ́ dé akínyìn káàárọ̀ a kú ọjọ́ ìsinmi òní ìsinmi aláyọ̀ òun náà ni ó jẹ́ fún èmi àti yín o Ọlánrewájú Álímì ló kọ tèmi o ẹ kú kalẹ̀. tó ẹ kú kalẹ̀ lẹ́ẹ̀kan ṣe o káwọnú kinní ọ̀hún láláì ní fà kókò ṣòfò lábẹ́ bó ṣe lè kó mọ́ kí n wọlé látàpá bí. yẹ́sìkẹ̀ ní sọ́nbẹ̀. yìí tó nìṣó níbẹ̀ nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn títí ọwọ́ mi yìí
tó ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ yéé fi àwọn ọmọ wa ẹ yéé fi wọ́n rúbọ ẹ̀sùn tó tọ́ kẹ́ fún àwọn ọmọ iléeṣẹ́ ológun ní irinṣẹ́ tó ta lẹ́nu láti lè jọ tàpórógan pẹ̀lú àwọn agbésùnmọ̀mí tí wọ́n ń dá ẹ̀mí àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà légbodò òbí àwọn ọmọ iléeṣẹ́ ológun tí wọ́n fara káásá níbi ìkọlù tí àwọn báńdíìtì báńdíìtì tí wọ́n ṣe sí àwọn ọmọ iléeṣẹ́ ológun wa ni wọ́n ń rawọ́ ẹ̀bẹ̀ àwọn ẹbí ará àti gbogbo àwọn ojúlùmọ̀ àwọn ọmọ iléeṣẹ́ ológun tí wọ́n fara káásá níbi ìkọlù tó wáyé ní kòpẹ́kòpẹ́ yìí ní apá àríwá ìlà oòrùn orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ lórílẹ̀-èdè yìí wípé ẹ sinmi ẹ yéé fi àwọn ọmọ wa rúbọ mọ́ bíi wípé wọ́n ń fi àwọn ènìyàn rúbọ òun ni kíní ọ̀hún dà torí wípé àwọn báńdíìtì báńdíìtì tí wọ́n ń di ìdèkudè àti àwọn ajínigbé àwọn agbésùmọ̀mí tí wọ́n bá ṣe ìkọlù sí àwọn ọmọ iléeṣẹ́ ológun ó ní púpọ̀ àwọn ọmọ iléeṣẹ́ ológun ni ẹ̀mí wọn ń lọ sí nítorí wípé irinṣẹ́ tí àwọn báńdíìtì wọ̀nyí ń lò ó mà lágbára púpọ̀ ní ìlọ́po mẹ́wàá ju títí àwọn ọmọ iléeṣẹ́ ológun lọ àwọn òbí náà wá fọ̀hún léde wípé bíi wípé wọ́n kàn ń fi àwọn ọmọ àwọn tí wọ́n jẹ́ ọmọ iléeṣẹ́ ológun bíi pé wọ́n kàn ń fi wọ́n rúbọ ni ó ní àwọn òbí àwọn ọmọ iléeṣẹ́ ológun yìí ni wọ́n ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba wípé pẹ̀lú bí gbogbo bó ṣe ń rí yìí ó lórí bákan tẹ́ ẹ bá gbàgbé láìpẹ́ yìí ni àwọn báńdíìtì ni wọ́n ṣe ìkọlù sí àwọn ọmọ iléeṣẹ́ ológun ní bárẹ́kẹ̀ wọn ní Bọ̀rọ̀nú tí wọ́n sì ṣe wọ́n yánnayànna jákujàku tó jẹ́ pé kì í ṣe ọ̀rọ̀ tí ènìyàn lè máa sọ ṣùgbọ́n o àwọn òbí yìí ni wọ́n ń ṣàlàyé pẹ̀lẹ́kùtù pẹ̀lú omijé lójú wípé ìjọba àpapọ̀ ẹ má wo àwọn ọmọ iléeṣẹ́ ológun níran torí pé kínní yìí ó ti ń de gbọmọgbọmọ nínú ọ̀rọ̀ tí adarí ìròyìn fún àwọn ọmọ iléeṣẹ́ ológun tó fi léde Major General Maku Kayi òun náà ó fi ọ̀rọ̀ ìlédè ní ọjọ́ Ẹtì tó sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wípé ìjọba àpapọ̀ kò ní tẹ̀tì láti ṣohun tó tó àti ohun tó yẹ fún àwọn ọmọ iléeṣẹ́ ológun láti lè jọ kí ẹsẹ̀ kan náà bọ́nú ṣòkòtò pẹ̀lú àwọn báńdíìtì àwọn jàǹdùkú tí wọ́n ń da omi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà rú wípé ohun gbogbo yóò sì padà bọ́ sí ojú rẹ̀ ẹ fẹ́ wò ó ìwé ìròyìn Punch ló Punch ìròyìn ọ̀hún jáde o ẹ lè mú kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn àkọ́kọ́ eléyìí tí màá mú yìí wà níbẹ̀ ni ẹgbẹ́ òṣèlú NNPP ni wọ́n ti ń jẹ́ ó di mímọ̀ wípé ìròyìn eléyìí tó ń jáde sí ìgboro ayé wípé Kwankwaso ó fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ìròyìn òféègì gbáà ni o kò sí òótọ́ kankan nínú rẹ̀ ẹgbẹ́ òṣèlú the New Nigerian People's Party NNPP náà ni ẹ̀mọ̀ ti gbé ọ̀rọ̀ kan jáde tí wọ́n sì ń jẹ́ ó di mímọ̀ pé lórí ọ̀rọ̀ eléyìí tí ó ń jaran ìran ẹ̀ wípé ẹni tí ó ti fi ìgbà kan jáde dupò tí ipò ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà lábẹ́ àṣà ẹgbẹ́ òṣèlú the New Nigerian People's Party NNPP ìyẹn sẹ́nitọ̀ Rabiu Musa Kwankwaso òun náà ni ó ti ṣetán báyìí láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress kí ètò ìdìbò ọdún 2027 kó tó wọlé dé nígbàtí ẹni tí ó jẹ́ akọ̀wé fún ìfiléde nínú ẹgbẹ́ òṣèlú náà tí ó máa sọ̀rọ̀ Ládìpọ̀ Johnson nínú ọ̀rọ̀ eléyìí tí ó fi léde òun náà ló ti ń jẹ́ ó di mímọ̀ nílùú Àbújá wípé ọ̀rọ̀ eléyìí tí àwọn kan tí ń gbé kí lórí rédíò eléyìí tí ò ní áńtẹ́nà wípé kò sóòótọ́ kankan bẹ̀ o sẹ́nitọ̀ Musa Kwankwaso ọmọ ẹgbẹ́ òṣèlú NNPP kan ní ó ní kò sí ẹgbẹ́ kankan eléyìí tó ti darapọ̀ mọ́ gẹ́gẹ́ bí àwọn kan bí wọ́n ṣe ń gbé jáde lórí ọ̀rọ̀ eléyìí tí ó jáde láti ẹnu Johnson òun náà ló ti ń jẹ́ ó di mímọ̀ wípé ẹni tí ó ti fi gbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Kánò ọ̀hún òun gan ti fẹnu ara rẹ̀ sọ wípé òun ò darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bí àwọn kan bí wọ́n ti ń gbé kì í ó ní kó tó dìgbà yìí òun náà ní ìròyìn ló ti ń ka àwọn kú wípé àwọn kan ní ẹ̀mọ̀ ti ń sọ wípé o Kwankwaso òun náà ló ti palẹ̀ ẹrù rẹ̀ mọ́ báyìí tó sì fẹ́ di gbádàgbọ́n rẹ̀ tí ó máa lọ sí inú ẹgbẹ́ òṣèlú APC oníbolẹ̀ ti gbọ́ ìròyìn eléyìí tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ níbi tí àwọn tí wọ́n ti ń sọ níbi wọ́n ti ń gbìmọ̀ràn rẹ̀ ibẹ̀ náà ló mọ̀ tí ń dàrú ó ní àwa rọ̀ gbogbo àwọn olórí àtẹlẹ̀mù eléyìí tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà wípé ẹ lọ fetí palaba gbogbo àwọn ìròyìn eléyìí tí ẹ ti gbọ́ yìí kò sí nǹkan kan tó mọ̀ jọ́ Kwankwaso tẹ̀ ń wò yìí ọmọ ẹgbẹ́ òṣèlú NNPP tọkàntọkàn òun náà sì ni ó wá rọ̀ gbogbo àwọn ọmọ tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú náà wípé ẹ lọ fọkàn balẹ̀ o kò sí mìmì kan eléyìí tí ó mì wá ẹgbẹ́ òṣèlú NNPP here we go
ìwé ìròyìn Nigerian Tribune òun ló kọ̀ròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn títí ọwọ́ mi yìí o àwọn ọdẹ ìbílẹ̀ ní ìlú Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo wọ́n fi páńpẹ́ wọ́n fi mú àwọn báńdíìtì méjì tí wọ́n jẹ́ ajínigbé o wọ́n sì dè wọ́n lọ́wọ́ sẹ́yìn. àwọn ọdẹ ìbílẹ̀ ní ìlú Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo ni wọ́n ti fi páńpẹ́ ọba wọ́n fi mú àwọn kọ̀lọ̀rọ̀ sí àdúgbò tí wọ́n ń da omi àláfíà agbègbè náà rú ní ìlú Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo ni eléyìí ti ṣẹlẹ̀. ọ̀rọ̀ yìí di mímọ̀ nínú fọ́nrán fídíò kan tí kò ju ìṣẹ́jú méjì àti ọ̀kànléní ogójì ìṣẹ́jú àyá tí wọ́n fi sí orí ayélujára sí orí Facebook ní ọ̀rọ̀ yìí ti di mímọ̀ kó tó di pé wọ́n sa ìròyìn náà jọ. ọ̀gbẹ́ni tí wọ́n pe orúkọ rẹ̀ ní OB Sugar òun ni ó fi fọ́nrán fídíò yìí sójú òpó ayélujára tí àwọn ènìyàn sì ká ẹ̀fín fídíò ọ̀hún pẹ̀lú bí wọ́n ṣe de àwọn báńdíìtì yìí wọ́n dè wọ́n lọ́wọ́ wọ́n sì dè wọ́n ní ẹsẹ̀ wọ́n sì ń fi ọ̀rọ̀ wọ́n fi ń gbó wọn lẹ́nu wò. nínú fọ́nrán fídíò ọ̀hún ni a ti rí oríṣiríṣi ìbọn pẹ̀lú àdá pẹ̀lú ohun mímu ẹlẹ́rìndòdò àti èyí tí kìí ṣe ẹlẹ́rìndòdò tí ọ̀kan lára àwọn báńdíìtì yìí tó sì ń bẹ àwọn ará ìlú tí wọ́n pé bìbà lé wọn lórí wípé ẹ dákun ẹ fún mi ní omi mu. ọ̀kan lára àwọn olùgbé agbègbè náà tó bá àwọn oníwèé ìròyìn sọ̀rọ̀ tẹ̀dùn ọkàn nínú fọ́nrán fídíò ọ̀hún ló ti ṣàlàyé pé àwọn ọdẹ ìbílẹ̀ ni wọ́n mú àwọn báńdíìtì yìí tí wọ́n sì dè wọ́n lọ́wọ́ tí wọ́n dè wọ́n lẹ́sẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò yí pé báwo lẹ ṣiṣẹ́ àti pé báwo ni ẹ ṣe ń ṣiṣẹ́ yín àwọn yòókù yín ń kọ́. nígbàtí àwọn oníwèé ìròyìn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pé ọ̀gá iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà láti fi ìdí ìròyìn yìí múlẹ̀ nínú ọ̀rọ̀ tí ọ̀gbẹ́ni Ọláyínká Aláyẹ̀dé tó fi léde ó ní àwọn náà ti rí fọ́nrán fídíò ọ̀hún tí iṣẹ́ ìwádìí sì ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu. alukoro iléeṣẹ́ ọlọ́pàá òun náà tún jẹ́rìí gbé ọ̀rọ̀ náà tó ní iṣẹ́ ìwádìí ó ń lọ lórí fọ́nrán fídíò ọ̀hún tí àwọn rí lórí ayélujára. ìwé ìròyìn Punch ló Punch ìròyìn wọn jáde o ẹ lè mú kẹsìrì ẹ̀ níbẹ̀. kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ mo ti bọ́ sínú ìwé ìròyìn Vanguard báyìí níbẹ̀ ni Wike ló ti ń jó di mímọ̀ wípé Fubara kọ́ ni èmi ń bá jà o. ìwé ìròyìn Vanguard òun náà ni ọkọ̀ ìròyìn ọ̀hún ẹni tí ó jẹ́ mínísítà fún olúùlú wa Àbújá Nyesom Wike náà ló ti sọ̀rọ̀ léde tó sì ti jó di mímọ̀ wípé àwọn kan tí wọ́n ń gbé kì wípé níṣe ni òun bá gómìnà eléyìí tí wọ́n ní kó lọ rèé rọkúnlé ní ìpínlẹ̀ Rivers ìyẹn gómìnà Siminalayi Fubara ó ní wọ́n ní òun ń bá jà kò sí nǹkan tó jọ o ó ní Fubara ọmọ mi ni Fubara nínú ọ̀rọ̀ eléyìí tí ó ṣe pẹ̀lú àwọn ìwé ìròyìn BBC Pidgin ìyẹn lánàá òde yìí níbẹ̀ ni Wike ló ti ń sọ̀rọ̀ tó sì ń jí ó di mímọ̀ wípé èmi ò bá Fubara jà èrè kí n mọ fẹ́ jẹ nínú kí n mọ bá Fubara jà ó ní àwọn kan ní ẹ̀sìn gbé kí wípé torí ìtàpọ̀ tèmi òun náà ni wàhálà eléyìí tí ń ṣẹyọ láàrin èmi àti gómìnà ó ní sógun wá ní in tó ṣẹlẹ̀ láàrin wa ni kèé máa sógun Fubara tẹ́ ń wò ó na my boy ọmọ mi ní kíní dé tí wàá máa bá ọmọ tọ̀dọ̀ tèmi jà ẹni tó ti fi ìgbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Rivers ọ̀hún nígbà tó ń tẹnumọ́ ojú di mímọ̀ wípé ọ̀hún ọ̀bá Fubara jà ó bí ó ṣe àwọn tí wọ́n fẹ́ máa jẹ nídìí tí wọ́n ṣe sí ó ní àwọn kan wà tó jẹ́ pé wọ́n ṣiṣẹ́ tí wọ́n jókòó tì tí wọ́n sì fẹ́ máa jẹ ó láwọn gan lòun bá jà ó láwọn sì ní òun ti borí wọn ó sì mọ̀ wípé wọ́n rò pé àwọn làwọn wà lórípò ni ó ní ṣùgbọ́n nígbà tí ọwọ́ ti bà wọ́n gbogbo wọn ti ń wò kánbókánbó báyìí níbi tí wọ́n jókòó sí ó ní lẹ́yìn ìgbà yìí ó ní òun náà ni pé ojú tí a wá ń tì wọ́n nítorí pé wọ́n ti mọ̀ pa wọ́n ti bọ́rẹ́lẹ̀ àwọn sì náà wà lẹ́yìn Fubara tí wọ́n ti pé ó yá máa jó lọ àwa ń wẹ̀yìn rẹ̀ nígbà tí Wike tí ó mọ tẹnumọ́ oúnjẹ òdì mímọ̀ wípé sẹ́ẹ̀rí Fubara tẹ́ ń wò yìí ó ti bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ìgbésẹ̀ eléyìí tí ó jẹ́ kí wàhálà kó jẹ rodò kó lọ mumi lẹ́yìn èyí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n sì ti pè fún ìpàdé alálàáfíà ó ní èmi ò wá ní jókòó káàrí ó jókòó káàrí ó máa sọ̀rọ̀ àlàáfíà kémi ó máa ní èmi ò fẹ́ àlàáfíà Wike òun náà ló sọ bẹ́ẹ̀ ó ní gba Fubara tó náà ó sì wá bá òun ó ló wá pẹ̀lú àwọn gómìnà méjì kan àti àgbàlagbà eléyìí tí ó mú dání ó ló wá ṣe ní láàánú wípé àwọn gómìnà eléyìí tó mú wáyé nínú ẹgbẹ́ òṣèlú APC ní òun ò sì lè lé wọn dànù ó ní ìyìn tóun fẹ́ náà ni pé kí àlàáfíà
kó jọba ó ní tó bá ti fẹ́ àlàáfíà èmi náà mo mọ̀ fún àlàáfíà kò sí ní tó dáa tó ìwé ìròyìn Vanguard kò kọ́jú bá ń lọ náà lèmi ò ṣe káájú bá ń lọ tẹ́ bá fẹ́ ṣẹ̀rí ẹ̀ ẹ mú ìwé ìròyìn Vanguard. dúró dè mí lọ́dọ̀ Wike tí o ti kà dákẹ́wọ̀n o. yes. ìwé ìròyìn Daily Post ló kọ tiẹ̀ báyìí Wike ló fohùn lédè wípé èmi eléyìí tẹ́ ń wò yìí mi ò ní kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP ń sì máa ṣiṣẹ́ fún Tinubu. mínísítà fún olú ìlú ilẹ̀ wa ìlú Àbújá Nyesom Wike ó ti fohùn lédè ó ní bẹ́ẹ̀ wí bẹ́ẹ̀ fọ̀ bẹ́ẹ̀ fapájánú tẹ́ fìdí jálẹ̀ mi ò ní kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP èmi eléyìí wọ́n sì máa ṣiṣẹ́ fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bó ṣe fohùn lédè. Wike ló ń sọ̀rọ̀ yìí nígbà tí wọ́n ń fi ọ̀rọ̀ gbó lẹ́nu wò àwọn oníròyìn wọ́n jọ ń fi ọ̀rọ̀ jọ̀rọ̀ lánàá ọjọ́ àbámẹ́ta. Wike ó ṣàlàyé ó sì tọ́lẹ̀lá ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nínú ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ń bínú tí wọ́n sì ń fapá jánú wọ́n ń fẹsẹ̀ halẹ̀ bẹ́ẹ̀ fìdí jálẹ̀ bẹ́ẹ̀ fìdí fọ́gbá èmi eléyìí mi ò ní kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP wọ́n sì máa ṣiṣẹ́ fún ààrẹ Tinubu. ó ní Wike ó ṣàpèjúwe ẹgbẹ́ òṣèlú PDP gẹ́gẹ́ bíi kí ènìyàn ó kọ́ ilé ó ní tí ènìyàn bá kọ́lé tán ta ni ó jágbe mọ́nítọ̀ wípé kó kúrò nínú ilé tó fi ọwọ́ ara rẹ̀ kọ́ ó ní àjọ kọ́ ilé yìí ni ẹ wá ń sọ fún mi pé kí n kó jáde kúrò nínú ilé ó ní rárá o kò ṣeé ṣe àgbọ́dọ̀ ó ní ká má rí òun ni Paul wí ó ní bẹ́ẹ̀ bá dúnkòokò tẹ́ ẹ̀ dúnkò nìhún tẹ́ ẹ̀ pariwo lóhùn òkè jù bẹ́ẹ̀ lọ n ò ní kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP Tinubu ni wọ́n sì máa ṣiṣẹ́ fún. ìwé ìròyìn Daily Post ló kọ báwọn ẹ lè mú kẹyẹ wò níbẹ̀. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni mo wà báyìí ìwé ìròyìn Nigerian Tribune náà ló gbé eléyìí jáde o níbẹ̀ ni ọmọwòra rẹ̀ ló ti ń sọ̀rọ̀ jáde o tó ti ń jẹ́ odi mímọ̀ wípé wọ́n gba tíkẹ́ẹ̀tì nínú ẹgbẹ́ òṣèlú APC ìyẹn lọ́dún 2026 tóun ó ti jáde tóun ó sì jáwé olúborí gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ́ olórí amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì ìyẹn sí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà nígbà kan rí ààrẹ Muhammadu Buhari lórí ọ̀rọ̀ ilé ìgbìmọ̀ asòfin òun náà lọ́mọ̀ ti sọ̀rọ̀ tó sì jẹ́ ìkàn nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun sẹ́nitọ̀ Babájídé Ọmọwòra rẹ̀ òun náà lọ́mọ̀ ti sọ̀rọ̀ jáde tó ti ń jó di mímọ̀ wípé òun ti ṣetán báyìí láti léwájú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó bá di ọdún 2026. pẹ̀lẹ́ yes ìbọn ọmọ mi wá kò nídìí tó ọjọ́ sẹ̀mọ́lẹ̀ ń gbà. Ọmọwòra rẹ̀ náà ló sọ̀rọ̀ yìí ní ọjọ́ àbámẹ́ta àná nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò kan tí àwọn ọ̀dọ́ ìpínlẹ̀ náà ti ń gbé kalẹ̀ ìyẹn Yorùbá Patriot Movement YPM òun náà ni wọ́n gbé kalẹ̀ tí wọ́n tó sì ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àjọṣepọ̀ tó wà ní apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè wa Nàìjíríà pẹ̀lú àwọn ọ̀dọ́ káàkiri orílẹ̀-èdè yìí ètò ọ̀hún náà ni wọ́n gbé kalẹ̀ ní agbègbè Ring Road ní ìlú Òṣogbo nígbà tó ń sọ̀rọ̀ oúnjẹ ó di mímọ̀ wípé òun ti ṣe tán báyìí láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́wọ́ yìí Bọ́lá Ahmed Tinubu láti jẹ́ kó tún jáde dupò kó sì jáwé olúborí ìyẹn lọ́dún 2027. Ọmọwòra rẹ̀ tó jẹ́ ọ̀kan pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú APC ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀ṣun náà ló ti ń sọ̀rọ̀ o tó ní òun ti fìfẹ́ hàn láti jáde dupò láti kó àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun kúrò lébúté òfo bọ́ sí èbúté ògo nítorí pé gbogbo wọn òun náà wọ́n ti rí wò báyìí wé ìjọba kan ó sàn ju ìjọba kan lọ iná làwọn wa máa gbàdúrà wípé kí Ọlọ́run kó ṣàfún àṣẹ ìgbà náà làwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun wọn tó mọ̀ pé àṣàyé wà ń bì kan ju bì kan lọ. Ó ní nípa ètò ìdìbò eléyìí tó ń bọ̀ lọ́dún 2026 yìí mo ń fọwọ́ sọ̀yà eégún kọ́ mọ́ fọwọ́ sọ bí ò ṣe ẹran ẹgbẹ́ òṣèlú PDP APC yọmọ wọlé sọ bí elékùn ọmọ ní nítorí pé àwọn ìlànà eléyìí tí ó yẹ káwọn ó tẹ̀lé gbogbo àwọn olórí àtẹlẹ̀mù tí wọ́n jẹ́ ti ọmọ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ náà làwọn ti jọ jókòó papọ̀ táwọn sì ti sọ̀rọ̀ wípé ẹ wo ìlànà eléyìí báyìí ní ẹgbẹ́ òṣèlú APC ní ẹ gbúdọ̀ ṣe. Ọmọwòra rẹ̀ tó jẹ́ ọmọ bíbí ìlú Ifẹ̀ òun náà ló mọ̀ ti sọ̀rọ̀ tó sì ń jẹ́ ó di mímọ̀ wípé òun ti ṣetán o láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn tó bá jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC kí àwọn ó sì jáwé olúborí gẹ́gẹ́ bí gómìnà káwọn ó lé gómìnà eléyìí tó wà lóróyè kúrò lórí ìròyìn ọ̀hún ó mọ̀ sí pọ̀ sẹ́yìn bá fẹ́ ṣẹ̀rí ẹ̀ mú wo ìròyìn Nigerian Tribune
tó jáde fún tèmi. nínú ìwé ìròyìn punch ni mo rí ìròyìn títí ọwọ́ mi yìí àbọ̀ ìwádìí rẹ̀ o lórí ọ̀rọ̀ ìrẹsì àṣekúpani tí àwọn ènìyàn ń gbé ìròyìn òfegè kan káàkiri nípa rẹ̀ àwọn oníwèé ìròyìn wọ́n gùn lé iṣẹ́ ìwádìí eléyìí sì ni àbọ̀ ìwádìí wọn o tí ẹ bá gbàgbé bí ọjọ́ mélòó kan sẹ́yìn ni ìròyìn jáde sórí ayélujára pàápàá jùlọ lójú òpó WhatsApp wípé ìrẹsì kan ti wà ní ìgboro tó jẹ́ pé ẹni tó bá jẹ́ ó ṣeéṣe kó kú ikú òjijì nítorí wípé àwọn kọ̀lọ̀rọ̀ sí àdúgbò kan wọ́n já tírélà méjì tó kó ìrẹsì wọ́n já gbà lọ́wọ́ àwọn tó ní wọ́n ní eléyìí ló fà á tí ẹni tó ní tírélà yìí pẹ̀lú ìrẹsì yìí tó fi lọ kàn sí aláwòrán Ògún wípé kó bóun ṣẹ́ èpè ńláńlá lé gbogbo ènìyàn tó bá ti jẹ nínú ráìsì ọ̀hún tàbí tó ra ráìsì náà ìrèdíre o tí àwọn oníròyìn tí wọ́n fi gba ìgboro Benin Republic lọ láti lọ ṣe iṣẹ́ ìwádìí pé ṣé òtítọ́ ni àbí irọ́ àwọn olùgbé ní orílẹ̀-èdè Benin tí àwọn oníwèé ìròyìn tí wọ́n kàn sí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní tàkúrọ̀sọ o wípé ǹjẹ́ òtítọ́ ni ọ̀rọ̀ yìí bí ọ̀kan nínú àwọn tó bá àwọn oníwèé ìròyìn sọ̀rọ̀ tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ajá Adu tó jẹ́ oníṣòwò ìrẹsì ní Kotonu ní Kútọ́nù ẹnu mi àgò òun ni ó fohùn léde tó sì ṣàlàyé wípé ọ̀rọ̀ náà kì í ṣe òtítọ́ ẹlòmíín tí wọ́n pe orúkọ rẹ̀ ní ìyáàfin olórí Adékẹ́mi òun náà tó tún jẹ́ ẹni tó ń ta ọjà ní Sẹ̀mẹ̀ ó sọ wípé odidi tírélà méjì ni wọ́n sọ wípé àwọn olè wọ́n jí gbà lọ́wọ́ àwọn tó ní ó ní báwo ni tírélà méjì ó ṣe kọjá ní bọ́dà Sẹ̀mẹ̀ tí àwọn aṣọ́bodè tí wọn kò ní mú wọn ó ní tẹ́ ẹ bá wò ó tí tírélà méjì ó fi kọjá ní bọ́dà Sẹ̀mẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà ó ní kí ni àwọn aṣọ́bodè kí ni wọ́n ń wò ìyáàfin Adékẹ́mi ó ní awuyewuye lásán ni ọ̀rọ̀ yìí tí kò sì fẹsẹ̀ rinlẹ̀ lábẹ́ bó ṣe lè wù kó mọ ó ní irọ́ tó jìnnà sóòótọ́ ni gbogbo ọ̀rọ̀ àti ìròyìn tí wọ́n ń gbé káàkiri ní ìgboro ayé ó ní ẹlòmíín yóò kàn hun ọ̀rọ̀ báyìí yóò sì jù sórí ayélujára ó wá ń ké sí gbogbo àwọn ará ìlú wípé kí wọ́n kọtí ọ̀gbọ́n yìí sí ọ̀rọ̀ náà ní ìwé ìròyìn Punch ló ń sọ o ẹ lè mú kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí ló ti jáde o níbẹ̀ ni Nwosu ló ti ń jẹ́ òdì mímọ̀ wípé ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2027 ẹ máa wò ó wọ́n padà gbàgbé yóò padà dàbí ìtàn fún ẹgbẹ́ òṣèlú APC òun náà ni lórílẹ̀‐èdè Nàìjíríà ẹnìkan tí ó jẹ́ alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC olóyè Ráàfókè Nwosu òun náà ló mọ̀ ti sọ̀rọ̀ jáde ní ìpínlẹ̀ Anambra látàrí ètò ìdìbò eléyìí tí ó ń bọ̀ dẹ̀dẹ̀ ìyẹn ní ìpínlẹ̀ Anambra lọ́dún tí a wà nínú rẹ̀ yìí níbẹ̀ làwọn oníwèé ìròyìn ní wọ́n bá ti ń fi ìbéèrè ní wọ́n fi ń po bàbá lọ́fun pọ̀ nígbà tí wọ́n béèrè wọ́n jẹ́ ó di mímọ̀ wípé ǹjẹ́ yín wò bẹ́ẹ̀ ṣe ń wo ẹgbẹ́ òṣèlú APC yìí ṣẹ́gbẹ́ kan wà tó lè lé ẹgbẹ́ òṣèlú APC kúrò lóróyè lọ́dún 2027 nígbà ń wosù ó sọ ọkọ̀ọ̀kọ̀ bú ẹ̀rín kéékèèké ó ní ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó máa ń pani lẹ́ẹ̀rín tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ bí ìgbà tó jẹ́ pé ọlọ́run ni Tinubu sẹ́nìkan wà tí ò lè lé Tinubu kúrò lóróyè ó nítorí pé òun kàn máa ń wo ìdí rẹ̀ tẹ́ ẹ fi máa ń wo wípé Tinubu ẹ sì ń tẹnumọ́ Tinubu kí ló dé tí ò ní kú ń bẹ̀ ìpínlẹ̀ Èkó tí Tinubu ti wá nígbà tẹ́mi ṣe àbẹ̀wò bẹ̀ gbogbo tí mò ń gbọ́ lẹ́gbẹ̀ẹ́ títì náà ni pé ebi ń pa mí o gbogbo èèyàn ní kéèmúrora ebi lórílẹ̀‐èdè Nàìjíríà kèése kó nìkan kò sí ìpínlẹ̀ eléyìí tẹ́ ẹ bá lè dé báyìí gbogbo wọn pátá náà ní sọ pé ebi ń pa àwọn ẹ̀dàkùn o níbo wá ló ti fẹ́ dìbò ǹjẹ́ yìí gan-an lẹ́ẹ̀dìbò tẹ̀sí à ń sọ̀rọ̀ bí ìgbà tó jẹ́ pé àwọn èèyàn kọ́ ni wọ́n dìbò sáà tẹ́bi ń pa ní ìsìn wọ́n tún wá ronú pé àwọn fẹ́ dìbò fún ẹni tí febi pa àwọn láti orí títì ní ìpínlẹ̀ Èkó lọ sí Port Harcourt Kano Uyo àti Sokoto ebi máa ń pa àwọn èèyàn ó létò ààbò ètò ààbò tún wá mẹ́hẹ̀ ètò ààbò ẹ̀tì ẹ̀mọ́ débẹ̀ rárá ìṣèjọba APC tó wà lóde yìí wọ́n ti kùnà wọ́n kùnà tí èsè kékeré ni o ẹgbẹ́ òṣèlú APC wọ́n jẹ́ ẹnìkan tó jẹ́ pé wọ́n ń dúró nínú àwọn ìlànà eléyìí tí ò yé wọn tó ó ní fúnra wọn òun náà wọ́n sì fi ìgbálẹ̀ ara wọn ni wọ́n fi gbára wọn jáde ìyẹn tó bá di táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bá sì tán
pẹ̀lú wọn ó ní nǹkan tá a kàn fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ òun náà ni pé sẹ́ẹ̀rí ẹgbẹ́ òṣèlú ADC tẹ́ ń wò yìí àwa gan ni mẹ̀sáyà yín àwa lásìdé yìí o ẹ tẹ tán báyìí kẹ́yìn ó múra láti dìbò fún ẹgbẹ́ òṣèlú ADC àwa gan oúnjẹ ó wàá jẹun ebi yóò dohun ìgbàgbé lórílẹ̀‐èdè wa Nàìjíríà oníṣẹ́ rí gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú eléyìí tí wọ́n ti wà tẹ́lẹ̀ ẹgbẹ́ òṣèlú PDP APC Labour Party PRP àtàwọn ẹgbẹ́ míì wọ́n kàn ń gbìyànjú nítorí pé èyí tí wọ́n jẹ òní ọmọ ọ̀rọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà kò bá wọn nígbàtí oníròyìn tí ó tún béèrè ó ní ǹjẹ́ ìwà wo pé ẹgbẹ́ òṣèlú ADC tẹ́wọ̀n yìí ètò ìdìbò tó ń bọ̀ ní ìpínlẹ̀ Anambra sẹ́gbẹ́ òṣèlú ADC ṣé wọ́n ò rí pò mú ó ní inú mi dùn pẹ̀lú béèrè eléyìí tó béèrè sórí ètò ìdìbò ti ìpínlẹ̀ Anambra yìí òun gan-an ni ẹgbẹ́ òṣèlú APC ó fi mọ̀ wípé ẹgbẹ́ òṣèlú ADC dídé tá a dé yìí àwa ṣeré rárá torí àjẹ́ wọn mọ̀ wípé ẹgbẹ́ òṣèlú ADC àti ṣetán báyìí láti léèyàn kúrò lórí ìròyìn ọ̀hún gùn o ìwé ìròyìn Vanguard ló kọ tẹ́yìn bá fẹ́ ṣẹ̀rí ẹ̀. nínú ìwé ìròyìn Punch ni mo wà ìlú mẹ́fà lórílẹ̀‐èdè àgbáyé tí oòrùn kì í tí wọ̀ lábẹ́ bó ṣe lè wù kó mọ́ wákàtí 24 ní odidi ọjọ́ kan wákàtí 12 péré ní ọ̀sán nígbàtí wákàtí 12 kejì òun náà tó tún jẹ́ òru o èyí kò rí bẹ́ẹ̀ o láwọn ìlú kan ní orílẹ̀‐èdè àgbáyé tó sì jẹ́ wípé púpọ̀ àwọn ènìyàn ní kinní yìí ló máa ń yà lẹ́nu o ìlú àkọ́kọ́ ni wọ́n ń pè ní Norway ní ilẹ̀ Gẹ̀ẹ́sì lọ́hùn-ún Norway ló wà ní agbègbè tí wọ́n ń pè ní Arctic Circle ní ilẹ̀ Europe tó jẹ́ wípé òun náà ni wọ́n tún ń pè ní Land of Midnight orúkọ yìí ó túmọ̀ sí wípé ilẹ̀ oòrùn tí ibi tí oòrùn kì í ti wọ̀ láàrin oṣù karùn-ún ọdún sí oṣù keje oòrùn kì í wọ̀ rárá láàrin àsìkò tá a wà yìí o tó sì tí mo mẹ́nubà yìí èyí túmọ̀ sí pé kí alẹ́ wọn kó tó lẹ́ ó máa ń tó bíi ọjọ́ 76 kódà ní ìlú tí a ń wí yìí oòrùn kì í wọ̀ lásìkò tí mo mẹ́nubà sókè yìí ìlú kejì òun wà ní orílẹ̀-èdè Canada wọ́n ń pe ìlú náà ní Notaville ní Canada ìlú kejì tí oòrùn kì í ti wọ̀ ní Notaville yìí èyí tó sì wà ní orílẹ̀-èdè Canada ìlú kẹta òun ní Iceland ẹnu mi àgò orílẹ̀-èdè Iceland yìí òun náà wà ní Europe tó jẹ́ wípé oòrùn kì í ti wọ̀ lábẹ́ bó ṣe lè wù kó mọ àwọn ènìyàn tún ṣàkíyèsí wípé kò sí ẹ̀fọn ní ìlú yìí ìlú kẹrin òun ni wọ́n ń pe orúkọ rẹ̀ ní Bora Alaska wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà ní ìpínlẹ̀ kan tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Alaska láàrin ìparí oṣù karùn-ún sí oṣù keje ọdún oòrùn kì í wọ̀ rárá ní àsìkò yìí ìlú karùn-ún òun ni wọ́n ń pè ní Finland ilẹ̀ ooru ni wọ́n ń pè ní Finland agbègbè náà òun náà wà ní orílẹ̀-èdè Europe tó jẹ́ wípé oòrùn kì í wọ̀ lábẹ́ bó ṣe lè wù kó mọ eléyìí a sì máa ṣe àwọn ènìyàn ní kàyéfì ìlú kẹfà ní orílẹ̀-èdè àgbáyé òun ni Sweden ìlú kẹfà yìí tí oòrùn kì í ti wọ̀ òun ni Sweden ǹjẹ́ eléyìí ń sọ fún wa wípé oníṣẹ́ àrà àti oníṣẹ́ àwámárìdì lọ́ba dániwáyé ẹ fẹ́ wò ó nínú ìwé ìròyìn Punch ní ìròyìn ọ̀hún ló fẹjú sí o ẹ lè mú kẹsẹ̀ rí ẹ̀ níbẹ̀. ìbéèrè tèmi ó béèrè ni pé ṣé àwọn mùsùlùmí wà ní agbègbè o. àwọn mùsùlùmí ó wà ń bẹ̀. lásìkò Ramadan bóun ó sì máa sínú torí a máa ń sọ pé òòrùn gbúdọ̀ wọ̀ ká tó sínú. bóyá àwọn tí wọ́n wà lójú òpó ayélujára tí wọ́n wà ní àwọn orílẹ̀-èdè wọn ò lè bá wa ṣe. bóòrùn ò bá wọ èyí ò gbúdọ̀ sínú. ẹ̀yin tẹ́ wà ní àwọn orílẹ̀-èdè yìí ní bíríbírí làwọn máa ń gbà. ní Europe tẹ́ ń wò wá káàkiri orí ayélujára ẹ fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí ní àwọn orílẹ̀-èdè yìí bó ni ẹ ṣe ń gbà àwẹ̀ Ramadan. sálágbàyépo ni. ṣe àgbáyépo ni. torí bóòrùn ò bá wọ̀. a sì tún lè rí àwọn tí wọ́n ń gbọ́ wa nílé tí wọ́n ti lọ sí orílẹ̀-èdè wọn rí tó jẹ́ pé wọ́n máa gbọ́ wa lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí tó jẹ́ pé wọ́n ti lọ sí Europe rí pàápàá jùlọ àwọn ìlú yẹn tàbí Canada. ní tó jẹ́ ń béèrè rè lásìkò Ramadan tó lọ yìí Ibrahim ó dùn ó lé mi lọ́rùn ni pé méje ò tí ì lù. owó confidence ni yóò gbé aago síwájú báyìí ni.
no confidence ẹ̀ ti mọ́ ń gbà fọlọ́run tiẹ̀ Ibrahim ni ó dúró pé méje ò tí lù máa ní oòrùn ti wọ oòrùn ò lè yọ mọ́. nínú ìwé ìròyìn Vanguard òun náà ni ìròyìn eléyìí ló ti jáde o níbẹ̀ ni ẹgbẹ́ òṣèlú APC ní apá ìlà àríwá ìwọ̀ oòrùn orílẹ̀-èdè wa Nàìjíríà náà ti ń sọ̀rọ̀ wọ́n ní kò sáyè fún ẹgbẹ́ òṣèlú kankan ní Aso Rock ìyẹn lọ́dún 2027 Barau Ganduje àti àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ní ẹ̀mọ̀ tí ń tẹnumọ́ wípé ẹ wo ààrẹ Tinubu mọ̀ báṣẹ̀ rẹ lọ iṣẹ́ rẹ mọ̀ tẹ́ àlọ́rùn wo Tinubu ò mọ̀ báṣẹ̀ rẹ lọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress apá ìlà àríwá ìwọ̀ oòrùn orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni wọ́n ti buwọ́lu ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu wípé hàn gan ni wọ́n mọ̀ jáde lọ́dún 2027 tí ò sì sí ààyè kankan fẹ́nì kankan lásìkò tá a wà yìí níbi kankan fẹ́nì kankan lásìkò yìí láti wá lé ààrẹ kúrò níbẹ̀ ọ̀rọ̀ yìí náà ló jáde o níbi ìpàdé àwọn èèkàn nínú ẹgbẹ́ òṣèlú APC eléyìí tó wáyé lánàá ọjọ́ àbámẹ́ta ìyẹn ní ìpínlẹ̀ Kaduna lára àwọn tí ó wà níbi ìpàdé náà ńlá ti rí ẹni tí ó jẹ́ alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress Dókítà Abdullahi Umaru Ganduje àti àwọn gómìnà láti inú ẹgbẹ́ òṣèlú APC lára wọn láti ní gómìnà Ọbásanni ti ìpínlẹ̀ Kaduna Nasiru Idris ti ìpínlẹ̀ Kebbi àti Umaru Namadi ti ìpínlẹ̀ Jigawa òun náà ni wọ́n wà ń bẹ̀ o lára wọn la tún ti rí abẹnugan ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà Dókítà Tajudeen Abbas ẹni tí ó jẹ́ igbákejì ààrẹ ilé ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè wa Nàìjíríà Jibrin Barau òun náà ni wọ́n mọ̀ ti sọ̀rọ̀ tí wọ́n sì ń jẹ́ ó di mímọ̀ wípé lásìkò tá a wà yìí ẹ jẹ́ lọ gbà fọ́lọ́hun ká gbà fọ́ Ọlọ́hun ìsinmi ni o ká gbà fọ́ Ọlọ́hun ìsinmi ni ó ní ẹ gbà fọ́lọ́hun o èèyàn ò ní fi kádàrá rẹ̀ lẹ̀ láì gbà nítorí pé àsìkò tá a wà yìí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà yìí máa ń ṣe dáadáa gan-an lẹ́yìn kákànfilẹ̀ kí bàbá ó ṣe kó farabalẹ̀ ṣe ètò ìdìbò tọdún 2027 kó sì wọlé kó sì parí ọdún mẹ́jọ rẹ̀ ká sì ṣe Allahu Akbar ó ní lẹ́yìn èyí gbogbo ẹni tó bá ń bọ̀ ipò òun bọ̀ l'Aso Rock kò mọ̀ sáyé ń bẹ̀ wọ́n ti occupy Aso Rock gẹ́gẹ́ bí ọ̀rọ̀ eléyìí tí wọ́n sọ wọ́n jẹ́ ó di mímọ̀ wípé ẹni tí ń bá ń ṣe dáadáa ó yẹ kéèyàn kó máa ṣe àtìlẹ́yìn fún ni kí àwọn kan bá wá ń wò ó wípé àwọn fẹ́ lé ààrẹ eléyìí tó wà lóróyè àwọn fẹ́ lé kúò ní Aso Rock kèésì kò sí ìsáyè rẹ̀ báyìí ẹ má wulẹ̀ dààmú ara yín kì í sáyè rẹ̀ ẹ wo ọ̀rọ̀ kò sáyè rẹ̀ náà wọ́n ń tẹnu mọ́ tẹ́yìn bá fẹ́ ṣẹ̀rí ẹ̀ ìwé ìròyìn Vanguard òun ló kọ ròyìn ọ̀hún. tó nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn yìí ṣó mọ ìlú kan tí ọba wọn kò gbọdọ̀ jó ju ẹ̀ẹ̀kan lọ láàrin ọdún tí wọ́n bá ń ṣe ọdún kan pàtàkì ẹ̀ẹ̀kan ló gbọdọ̀ jó o lẹ́yìn eléyìí tí wọ́n bá ń lùlù tí wọ́n ń kí ọba ò gbọdọ̀ fẹsẹ̀ rajó. ọba lè mérí. jẹ́ kí n gbé ọ débẹ̀. àwa tí lù tètè máa ń wọ̀ láì. ìlú wo ni sọ ọgbọ́lù ni. ìgbọ́lùbọ̀ yìí máa ń wọ̀ mí la. mo ṣe bọ́ sọ̀pọ̀ ọgbọ́lù ni. àyẹ̀ ń bá lùlù fún ọ ni. lùlù fún mi kí n gbọ́ bọ́ọ̀lù ṣe mọ̀ pé ń gbọ́lù. àìfọ̀ tí ní ìwọ̀ gbọ́lù. ọmọ eléégún là wà. ọmọ eléégún ti ní. eégún ni wọ́n ń gbé ní ilé tiwa. ọmọ eégún bá sọtẹ ohun rẹ ege wọn ṣe é gbé eégún. ọmọ eléégún ni mí. pàwọn dání ká gbọ́. ọmọ eléégún sépètè wéré. béégún bá wọnú aṣọ ń pàwọn dání. o ti rọdún yìí o ó rẹ mí bá mo wọ ọdún mi o bó fún mi lówó ọdún kó pati ẹ bù ọ. eléégún ni mi wà láì. kí wàá ní orúkọ jẹrẹ. ṣé wọn rántí fún mi ló kọ ọjẹ báyìí. wọ́n ti padà gbà síláàmù kó tó di pé wọ́n bí mi. ṣùgbọ́n ọmọ eléégún ni ọ́ ọ yẹ kó lè lórúkọ ọ̀jẹ̀ tójúbọ́. bóyá ọjọ́ òráyè ló kọ mi. tó nínú ìwé ìròyìn Punch mo rí ìròyìn yìí jẹ́ ń gbé ọ débẹ̀ o ìlú kan rèé tó jẹ́ pé ọba wọn kò gbọ́dọ̀ jó ju ẹ̀ẹ̀kan lọ láàrin ọdún. ìran Yorùbá wọ́n ní oríṣiríṣi àṣà àti ìṣe tó jẹ́ pé púpọ̀ àṣà àti ìṣe ní ilẹ̀ Yorùbá ló fẹsẹ̀ rinlẹ̀ tó sì máa ń ṣeni ní kàyéfì o. gbogbo ọmọ ìlú ni wọ́n máa ń péjú pésẹ̀ síbi ọdún kan ní ìlú Òmù-àrán ní ìjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn ní ìpínlẹ̀ Kwara ní ọba wọn kò ti gbọdọ̀ jó ju ẹ̀ẹ̀kan lọ láàrin ọdún.
tí wọ́n bá ń ṣe ọdún ọ̀hún tí wọ́n ń pè ní ọdún òòrùn gẹ́gẹ́ bí ọba wọn gẹ́gẹ́ bó ṣe fi léde nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí àwọn oníròyìn tí wọ́n ṣe fún ọba náà. Ààfin Olómù títí ìlú Òmù-àrán ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìlú káàkiri orílẹ̀-èdè àgbáyé nílé lóko lẹ́yìn odi ni wọ́n péjú pésẹ̀ sí ààfin yìí tí wọ́n sì máa jó ní mùkúlùmù kẹ́ńkẹ́. Lẹ́yìn ọjọ́ kẹwàá tí wọ́n bá ti bẹ̀rẹ̀ ọdún yìí ni wọ́n tún ṣe àkànṣe ètò kan. Níbi àkànṣe ètò yìí ni ọba wọn yóò ti bọ́ síta tí yóò sì máa fẹsẹ̀ rajó. Ọba ó jó púpọ̀, yóò jó sọ́tún, yóò jó sósì, yóò jó lọ wájú, yóò jó lu ẹ̀yìn. Wọ́n lùlù lóríṣiríṣi tí ọba yóò sì máa fẹsẹ̀ rajó pẹ̀lú ìrùkẹ̀rẹ̀ lọ́wọ́ yẹ̀yẹ̀yẹ̀. Ọba ó fi ohùn léde wípé ẹ̀ẹ̀kan tí ẹ̀ ń wò tí mò ń jó yìí òun nìkan náà ni mo gbọ́dọ̀ jó mọ́ láàrin ọdún. Nínú ọ̀rọ̀ tí àwọn oníwèé ìròyìn tí wọ́n ṣe àti iṣẹ́ ìwádìí ọ̀hún, wọ́n fi ọ̀rọ̀ wá ọba Abdulrahman Ọládélé Adéòtí, wọ́n fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Níbẹ̀ ni kábíyèsí ló ti ṣàlàyé pé ẹ̀ẹ̀kan náà ni òun gbọ́dọ̀ jó ní ẹ̀ẹ̀kan lọ́dún, níbi ọdún yìí ni òun sì ti gbọ́dọ̀ jó. Nínú ọ̀rọ̀ rẹ̀, ọba ṣàlàyé wípé ọjọ́ kẹwàá sẹ́yìn tí ayẹyẹ ọdún náà ti bẹ̀rẹ̀, àṣekágbá náà tó wáyé lọ́jọ́ ẹtì tó ré kọjá yìí ni wọ́n ń pè ní ọdún ìtẹ́ ọba. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọ́n ṣe ọ̀hún, ọba Adéòtí ṣàlàyé pé ọdún ìtẹ́ ọba ní ọjọ́ kan ṣoṣo tí òun gbọ́dọ̀ jó ní àárín ọdún. Olómù ìlú Àrán ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ọdún yìí jẹ́ àjọyọ̀ ìtẹ̀dó ìlú náà. Láti Ilé Ifẹ̀ ni àwọn ti wá. Ó sì sọ yìí pé àwọn máa ń ṣe àjọyọ̀ ìtẹ̀dó ìlú Òmù-àrán ní ẹ̀ẹ̀kan lọ́dún. Níbi ọdún ìtẹ́ ni òun sì ti gbọ́dọ̀ jó. Ó rí wípé nǹkan bẹ nílẹ̀ Yorùbá bí wọ́n bá ń lùlù tóyẹ ọba bá lọ òde míì tí wọ́n bá ń lùlù tí wọ́n ń ṣe gbogbo ẹ̀, ọba ò ní jó. Ọlọ́run ní jábọ̀ owó ayé. Àmín o. Tó jẹ́ sọ bẹ́ẹ̀ ni pé ẹni tí wọ́n bá fi jó ṣe ò gbúdọ̀ jẹ oyè, kò gbúdọ̀ jẹ kábíyèsí ìlú. Ẹni tó bá fi ṣe kí ni? Tí wọ́n fi jó ṣe. Àwọn kan wà tó yẹ kó wọ́n tí sórí nǹkan tó ní ṣe pẹ̀lú àṣà, pẹ̀lú ọba, kò sí irú ìwà kan tó lè wà ní ara rẹ̀ tó bá ti dé orí ìtẹ́hùn ó ti di ènìyàn ọ̀tọ̀. Ó ti di ènìyàn ọ̀tọ̀. So ìyẹn náà ni ipò ọba ó fi jẹ́ ipò kan. Ṣùgbọ́n ẹ̀ẹ̀kan lọ́dún tí wọ́n jóun èyàn gbọ́dọ̀ jó tẹ́yìn tí ó rẹ̀ èyàn gan ni. Àjọ láàgùn ni. Gbogbo ojó lè yín ó jò ní. Àjọ kódà tó bá jẹ́ pé ẹni ìhun tẹ́lẹ̀ kó tó jọba ẹ máa ń jó fújì. Àwọn onílù wọn ò lu oríṣiríṣi ìlù. Kódà gbogbo ojó lè yín ó jò tẹ́yìn ó jò tí ó rẹ̀ èyàn burúkú láàrin ọ̀sẹ̀ kan gan ṣé ó máa ròyìn rẹ̀. Nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí wà. Ìròyìn eléyìí tó jáde láti ìpínlẹ̀ Kogi òun náà ni àwọn àgbáríjọpọ̀ àwọn eléwé ọmọ àti àwọn tí wọ́n ń ṣe ìṣègùn ní ìpínlẹ̀ Kogi náà ni wọ́n ti jó di mímọ̀ wípé èyíkéyìí nínú àwọn ọmọ ẹgbẹ́ àwọn eléyìí tí ọba tún ti sásọ búṣòrò tó bá ń ṣiṣẹ́ àbáàdì fún àwọn ọ̀daràn àbáwọn ọmọ yahoo wọn ní báyìí tí ọwọ́ òfin bá bà á níṣe làwọn ò fà lé àwọn afọ́gbófinró lọ́wọ́. Àgbáríjọpọ̀ àwọn eléwé ọmọ ìyẹn ní ìpínlẹ̀ Kogi National Association of Nigerian Traditional Medicine Practitioners náà ni wọ́n ti sọ̀rọ̀ jáde tí wọ́n ti jó di mímọ̀ wípé wọ́n ti ṣetán báyìí láti máa kọjú oro yìí sí àwọn ọmọ ẹgbẹ́ àwọn eléyìí tí wọ́n bá ti wò pé àwọn ọ̀daràn òun làwọn fẹ́ máa ṣiṣẹ́ fún nítọ̀dọ̀ tàwọn. Ẹni tí ó jẹ́ alága fún àwọn àjọ ọ̀hún ní ìpínlẹ̀ Kogi His Royal Highness Olóyè Ibrahim Amadu òun náà lọ sọ̀rọ̀ ọ̀hún léde lánàá nígbà tó ń jó di mímọ̀ ní ìlú Lọ́kọjà. Níbẹ̀ ló ti ń sọ̀rọ̀ ó ní àwọn tí a gbọ́ ó ti dé etí gbọ́ àwọn etí àwọn sì ti kún wípé àwọn akẹgbẹ́ àwọn òun náà ni wọ́n máa ń ṣiṣẹ́ àwọn iṣẹ́ obú ìyẹn fún ọmọ yahoo plus. Ó ní lásìkò tá a wá yìí gẹ́gẹ́ bí òfin àti ìpàdé eléyìí tí a ṣe pọ̀ pẹ̀lú àwọn amòfin àti àwọn iléeṣẹ́ ọmọ ológun ní lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ ní ìpínlẹ̀ Kogi àti àwọn ẹlẹ́ṣọ́ ààbò kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá CP Mila Gajere àti àwọn tí ó jẹ́ adarí fún ààbò ẹrẹ ni ó la ààbò òlu àti àwọn ẹ̀ṣọ́ aláàbò míì ó làwọn mọ̀ ti jọ ṣe ìpàdé papọ̀ báyìí láti jẹ́ kí àwọn bójútó àwọn ọmọ ẹgbẹ́ àwọn abojú tókítókí eléyìí tó jẹ́ pé owó ni wọ́n mọ̀ wọn àwòtọ́ lọ́hùn tó jẹ́ pé iṣẹ́ ẹbú òun náà làwọn máa ń ṣe pàápàá jùlọ fún àwọn ọ̀daràn
àbí àwọn ọmọ yahoo tí wọ́n máa sọ pé ẹ lọ wá ọmọbìnrin kan wá ẹ lọ ṣe kinní kan wọ́n ní gbogbo eléyìí òun náà ló sì ti dé etí gbọ́ àwọn ẹnu tí ń kun àwọn nígboro ayé ó lélẹ́yìí ó ti á wá tó àpérò fún àwọn báyìí nítorí pé tí àwọn ò bá tètè ṣe bẹ́ẹ̀ àwọn àti àwọn táwọn ò ṣe àtàwọn tí wọ́n ń ṣe ojú kan náà ni wọ́n fi máa wo àwọn ẹni ọwọ́ bá ti á wá bà báyìí àbí tí wọ́n mú ẹnìkan tó wá dá akọ rẹ̀ fúnra àwọn gan làwọn ó ṣẹjọ́ gbé wípé ọ̀daràn ni ẹ tì í mọ́lé ìwé ìròyìn Nigerian Tribune olókọ̀ròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Vanguard ni mo rí ìròyìn títí ọwọ́ mi yìí o ìpínlẹ̀ 23 ni wọ́n ti balẹ̀ bàgẹ́ sí ìpínlẹ̀ Ògùn báyìí láti kópa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tí wọ́n máa ń ṣe lẹ́ẹ̀kan lọ́dún. ìpínlẹ̀ 23 ni wọ́n ti balẹ̀ bàgẹ́ sí ìpínlẹ̀ Ògùn báyìí tí wọ́n sì fẹsẹ̀wọnsẹ̀ tó jẹ́ wípé ìfẹsẹ̀wọnsẹ̀ náà ni wọ́n pè ní National Sport Festival èyí tí wọ́n máa ń ṣe lẹ́ẹ̀kan lọ́dún. ìfẹsẹ̀wọnsẹ̀ òun ni wọ́n ní yóò gbéraṣọ lónìí ọjọ́ àìkú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí adarí àgbà fún eré ìdárayá ní ìpínlẹ̀ náà bó ṣe fi léde ìyẹn Bukola Ọlọ́pàdé ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó ṣe pẹ̀lú àwọn oníròyìn lánàá ọjọ́ àbámẹ́ta ní ìlú Abẹ́òkúta. Ọlọ́pàdé ó jẹ́ kó di mímọ̀ wípé ìfọsẹ̀wọnsẹ̀ títí ọdún yìí èyí tí yóò wáyé ní ìpínlẹ̀ Ògùn òun ni ó jẹ́ ọ̀kan pàtàkì tí irú rẹ̀ kò sì tí ì ṣẹlẹ̀ rí nínú ìtàn. Gẹ́gẹ́ bó ṣe wí ó sọ wípé ìgbáyégbádùn àwọn ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí wọ́n ti kórajọpọ̀ wá láti káàkiri àwọn ìpínlẹ̀ tó ti jẹ́ 23 yìí ni ó jẹ àwọn lógún oúnjẹ wọn àti ìgbáyégbádùn wọn àti gbogbo nǹkan tó ní ṣe bí ènìyàn yóò ṣe gbáyé pẹ̀lú ìrọ̀rùn láàrin ọjọ́ tí wọ́n lò ní ìpínlẹ̀ àwọn olóje àwọn lógún. Ó ní eré ìdárayá ó ṣe pàtàkì púpọ̀ bẹ́ẹ̀ ni àwọn kò fi ọwọ́ yẹpẹrẹ mú eré ìdárayá. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó jẹ́ kó di mímọ̀ wípé ìlú Abẹ́òkúta ní pápá ìṣeré kan tó gbajúgbajà ní ìlú náà ni ohun gbogbo yóò ti lọ lẹ́yìn rẹ̀ ni àwọn yóò sì ṣe wẹ̀jẹwẹ̀mu tí ohun gbogbo yóò sì máa rọ̀ sọ̀mù gẹ́gẹ́ bó ṣe wí. Ìwé ìròyìn Vanguard ni ó fa ìròyìn náà jáde ẹ lè mú kẹsẹ̀ rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Vanguard náà ni mo wà níbẹ̀ ni ẹgbẹ́ òṣèlú Labour Party ni wọ́n ti ń jí ó di mímọ̀ ní ìpínlẹ̀ Èkó wípé àwọn ó dáàbò bo ìbò àwọn ìyẹn níbi ètò ìdìbò sí ìjọba ìbílẹ̀ eléyìí tí ó ń bọ̀ ní ìpínlẹ̀ Èkó. ẹgbẹ́ òṣèlú Labour Party ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó òun náà ni wọ́n ti ṣe ìdìbò abẹ́nú látàrí ètò ìdìbò sí ìjọba ìbílẹ̀ eléyìí tí ó wáyé ní ọjọ́ 12 oṣù keje ọdún 2025. tẹ́ ẹ̀ bá gbàgbé kó tó dípa yìí òun náà ni ẹni tí ó jẹ́ alága fún àjọ tó ń mójútó ètò ìdìbò ìyẹn ní ìpínlẹ̀ Èkó Lagos State Independent Commission LASIEC Justice Bọ́lá Òkìkíolú Igile òun náà ló ti jẹ́ ó di mímọ̀ wípé ẹ wo ìdí rèé tí àwọn ò fi kópa níbi ètò ìdìbò lábẹ́nú eléyìí láti yan ẹni tí ó jáde dupò ní ẹgbẹ́ òṣèlú Labour Party. Òkìkíolú Igile òun náà ló sọ̀rọ̀ yìí nígbà tó ń jẹ́ ó di mímọ̀ wípé ẹ̀ka ẹgbẹ́ òṣèlú Labour Party ní ìpínlẹ̀ náà ó ti pín sí ẹ̀ka 3 ó ní ìkọ̀ọ̀kanú wọn òun náà ló sì pè wá wípé ẹ wá o a fẹ́ ṣe ètò ìdìbò lábẹ́nú fún ẹgbẹ́ wa ó nígbà wọ́n sì pè wá àmì yìí tá a lọ ó léyìí náà ló sì fà á tó fi jẹ́ pé ẹgbẹ́ ẹni tí ó mójútó ètò ìdìbò ní ìpínlẹ̀ náà àwọn ò yan àwọn kankan láti lọ sojú wọn níbi ètò ìdìbò abẹ́nú eléyìí tí wọ́n ṣe. lẹ́yìn èyí náà ni ẹni tí ó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú Labour Party ìyẹn ní ìpínlẹ̀ Èkó pásítọ̀ dókítà Adédayọ̀ Ekong òun náà ló ti ń jẹ́ ó di mímọ̀ wípé inú àwọn dùn o àwọn sì ti yan àwọn tí ó sojú tàwọn o ìyẹn nínú ètò ìdìbò eléyìí tó ń bọ̀ ìyẹn lọ́jọ́ 12 oṣù keje ọdún tí a wà nínú rẹ̀ yìí ó láwọn sì ti ṣetán báyìí láti bójútó ètò ìdìbò àwọn tí wọ́n fi ní gé ẹran máa wọ fún àwọn kan tí wọ́n á gé àsámẹ́gun gbé fún àwọn ó láwọn ó mójútó ìdìbò àwọn ìyẹn tó bá ti di oṣù keje ọdún tí a wà nínú rẹ̀ yìí tí òfin ní di pé wọ́n padà ka mọ̀gòmọ́gò ìbò eléyìí fáwọn ìròyìn ọ̀hún sì kù ṣùgbọ́n torí àkókò wa ló jẹ́ mú mọ́ ń bébà ìwé ìròyìn Vanguard òun ló kọ ìròyìn ọ̀hún. jẹ́ kí èmi náà mú ìròyìn yìí mọ́ ń bẹ́ o ìgbéyàwó Ọlọ́run ló ṣe àgbékalẹ̀ rẹ̀ ṣùgbọ́n tó bá ti ń di wípé èṣù ni mo fẹ́ ní ọkọ oṣù 4 ló kù tí wọ́n kẹ́rù káàsá mi kúrò nínú ilé ọ̀rọ̀ ọ̀hún ó ti di bákan o
ọ̀rọ̀ yìí ló ṣẹlẹ̀ láàrin tọkọ-tìyàwó kan tí wọ́n pe orúkọ ọkọ ní ìṣíkẹ̀lì nígbà tí wọ́n pe orúkọ ìyàwó ní ọmọlára. àwọn méjèèjì ni wọ́n fẹ́ra wọn láàrin ọdún 4 sẹ́yìn tí ẹnikẹ́ni kò sì lérò wípé irúfẹ́ àwọn ẹ̀kẹ́ ebú àti ìwà ọ̀dàlẹ̀ àti kíyàwó kó máa fi ọ̀bẹ ẹ̀yìn kó máa fi jẹ ọkọ rẹ̀ níṣu tí ó ń ṣẹlẹ̀ yìí kò sẹ́ni tó rò ó wípé ó lè ṣẹlẹ̀. gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bó ṣe jábọ̀ rẹ̀, ìdílé onígbàgbọ́ ni àwọn méjèèjì yìí, ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ó ti di gbàgbóṣe o débi wípé ìyàwó bọ́ sí orí ayélujára ó sì bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi àwọn ẹ̀dùn ọkàn tó ń bá pàdé nínú ìgbéyàwó. nínú ọ̀rọ̀ tó fi léde pẹ̀lú gbajúgbajà eléré orí ìtàgé kan Bíọ́lá Adébáyọ̀, òun ni ó fi fọ́nrán fídíò náà sórí òpó YouTube àti TikTok àti oríṣiríṣi àwọn ojú òpó ìkànsíra ẹni ayélujára. ìyàwó ṣàlàyé wípé ọkọ òun ó kọ ilé kalẹ̀ kò wá mọ́, bẹ́ẹ̀ ni ẹ̀kẹ́ èébú ńláńlá àti oríṣiríṣi èébú tó lágbára ló máa ń fi ránṣẹ́ sí òun. bẹ́ẹ̀ ọkọ yìí ni wọ́n pè ní ẹni ọdún 45 tó jẹ́ wípé oríṣiríṣi àwọn ìwà kò tọ́ ni òun bá pàdé ní ọwọ́ rẹ̀. ó ní ìyá tó jẹ́ ìyá ọkọ òun gan wọ́n pàmò pọ̀ lé òun lórí débi wípé inú ilé ó ṣòro gbé fún òun. ó wá fi òun léde wípé oṣù 4 péré ló kù báyìí tí òun yóò fi kẹ́rù káàsá òun kúrò nínú ilé ọkọ náà tí wọ́n pè ní ìṣíkẹ̀lì ọmọlára. ó ṣàlàyé wípé oríṣiríṣi àwọn ká máa fínni lápẹ́, ká máa kigi bọni lọ́fun, ká máa ki ọ̀pá bọni nínú láti jẹ́ kí ènìyàn kó lè ṣìwàwù, òun ni ohun tí ọwọ́ ọkọ òun jáde wá nínú ọ̀rọ̀ ọkọ náà fẹ̀sùn kan ìyàwó wípé oríṣiríṣi ìwà kò tọ́ bíi ká máa fi ọ̀bẹ ẹ̀yìn ká máa fi jẹni níṣu àti àwọn ìwà míì tó jẹ́ pé tí ọkùnrin bá ti rántí báyìí àfi bíi kí ìyàwó náà kó jáde nínú ilé lẹ́yìn ọ̀ṣọ́kà. òun ni ìyàwó ni ọkùnrin ni yóò máa ṣe ọkùnrin. ọ̀rọ̀ náà ó dàbí wípé tí inú ilé bá ti ń dàrú kí a padà sọ́dọ̀ Ọlọ́run tó ṣe àìgbékalẹ̀ ìdílé. ìwé ìròyìn Punch ni ó Punch ìròyìn ọ̀hún jáde o, ẹ lè mú kẹsẹ̀ rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Vanguard ẹ jẹ́ mú eléyìí náà mọ́ńbẹ́ o, níbẹ̀ ni ọwọ́ ti ba ajínigbé kan ìyẹn ní ìlú Ìlọrin látàrí bí ó ṣe jẹ́wọ́ tó sì sọ di mímọ̀ wípé òun ò mọ̀ lè rántí àwọn ọmọ eléyìí tí òun ti jí gbé, òun ò lè rántí iye wọn mọ́ o. arákùnrin kan eléyìí tí wọ́n ní ó wà láàrin 20 ọdún sókè, òun náà ni ọwọ́ àwọn ará ìlú ló ti tẹ̀ báyìí ní ìlú Ìlọrin ìpínlẹ̀ Ìlọrin ní ìlú Ìlọrin ìpínlẹ̀ Kwara. òun náà ni wọ́n sọ pé ọwọ́ mọ̀ ti tẹ̀ ẹ́ nígbàtí ọwọ́ ìyá bá tí àwọn tí wọ́n wà ní ìgboro ayé tí ọwọ́ wọn tẹ̀ tí wọ́n sì lù dáadáa débi pé ojú rẹ̀ kọ̀ọ̀kan ó yọ sàǹdòsàǹdò ní inú fọ́nrán eléyìí tí wọ́n fi sí ojú òpó ayélujára. níbẹ̀ náà ni ó ti ń ṣe àpàtẹnujẹ́wọ́ nígbà tí wọ́n bí pé kódà ó ti tó mélòó báyìí nínú àwọn ọmọ Ìlọrin eléyìí tó ti jí gbé, ó ní kóun ó mọ̀ pàrọ̀ o, òun ò lè rántí mọ́ iye wọn nítorí pé wọ́n pọ̀ níye. lẹ́yìn èyí ó dárúkọ ẹlòmíín náà tí wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀, ó sì dárúkọ arákùnrin kan tó jẹ́ aṣíwájú wọn ní agbègbè Dágbólu. kí ló fa he? tí mo rí ni agbègbè Dágbólu nílùú Òṣogbo ìpínlẹ̀ Ọ̀ṣun. ìlú Òṣogbo ó parí ọyá mọ kà ń so mọ kà pẹ̀lẹ́pẹ̀lẹ́. ọlọ́sìn mọ́ fáwọn 30 mílíọ̀n táwọn bá ti ṣe mọ kẹjú kà pẹ̀lẹ́pẹ̀lẹ́. fáwọn 30 mílíọ̀n táwọn bá ti ṣe sẹ́ẹ̀bù kí n ka kí ni pẹ̀lẹ́pẹ̀lẹ́. àti ọmọ kẹjú. nígbàtí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Kwara nígbàtí ó mọ sọ̀rọ̀ Adétóhùn nígbà tó ń fi ọ̀rọ̀ ọ̀hún síta, ó ń jẹ́ ó di mímọ̀ wípé afurasí yìí náà ni ó ti wà ní àkàtà àwọn báyìí tó sì ń rọ gbogbo àwọn ọ̀dọ́ tó wà nínú ìlú wípé ẹ mọ̀mọ̀ ṣe ìdájọ́ lọ́wọ́ ara yín nítorí pé tẹ́ ẹ bá ti ṣe ìdájọ́ àwọn ọ̀rọ̀ eléyìí tí ó yẹ kó jáde tó jẹ́ òótọ́ àwọn ò ní mọ̀ rí ìdí rẹ̀. lẹ́yìn èyí náà ló wá ń jẹ́ ó di mímọ̀ wípé ìwádìí ti bẹ̀rẹ̀ látòrí ẹni tí ó sọ pé ọ̀gá àwọn ni àti àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ ní ẹ̀yẹ òsọ́kà. òun náà ni àwọn ó sì bẹ̀rẹ̀ ìwádìí tí ọwọ́ ó sì tẹ̀ wọ́n tí wọ́n mú wọn wá sí iwájú òfin. ìwé ìròyìn Vanguard òun ló kọ ròyìn ọ̀hún kí Ọlọ́run kó láàánú wa o. kí ló ń ṣe ẹ̀yin ọmọ yìí báyìí. agbègbè Dágbólu. máa tún pé. mo ti gbọ́. máa tún pé. ṣé báwọn amúnibúni ni. jẹ́ ká fi léyìí ká fi súnmọ́ àwọn ará ilé o. amúnibúni òsì.
káfí lè káfí súnmọ́ àwọn aráalé 070477064 070 47 7064 òun ni ojú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bí ẹ̀ló ẹ káàárọ̀ o. Hello. ẹ káàárọ̀ orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè o. Ẹ káàárọ̀. orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè. Aláàjì Babátúndé oníkan ló sọ̀rọ̀. ẹ káàárọ̀ aláàjì. Lórí ọ̀rọ̀ ráìsì tí ẹ sọ láàárọ̀ yìí yẹn. Ó dàbẹ̀ ń kó gbìmọ̀ wa gẹ́gẹ́ bá a ṣe gbọ́. Àwọn ọmọ kéékèèké ló ń jẹ ráìsì ìjọ àtàgbàlagbà Ọlọ́run ò ní já sì jẹ kò ní já sì mọ́ o. Gbogbo àwọn tó ń gbé ìròyìn èké káàkiri kí kálukú ṣe mẹ̀dọ̀ kó sí ní ẹnu ẹ̀ Ọlọ́run ò ní já sì jẹ o. Ó dára. ẹ ṣe o 070477064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bí 070477064 ní ojú òpó tẹ́ẹ̀fì bá wa dá sí ẹ̀lú ẹ̀ kó ojúmọ́ o ẹ̀yí rédíò yín sílẹ̀ o. ẹ̀yin tẹ́ fi ń gbọ́ wa lẹ̀ etí ògbéjì. 070477064. lójú òpó Facebook Mr Adekanbi ẹ káàárọ̀ o engineer Ọlátúnjí Fatiu Bọ́lájí ẹ káàárọ̀ Ismail Ayuba ẹ káàárọ̀ Busari Saheed Ìfẹ́aráyé ẹ káàárọ̀ Alaka Saheed ẹ káàárọ̀ Adéyẹyẹ Òtọ́pẹ́ Sulaimon ẹ káàárọ̀ sir. hello. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè yìí o. Kò ní bàjẹ́ o. Wálé ọmọlúwa aṣí láti aṣíkì dàndókè o. ẹ káàárọ̀ Mr Wálé. Mo kí ó bí o. yes. Àpò ètò. kí wọ́n ní kíni ọ̀jẹ̀ Wálé. àwa rèé o. jẹ́ wọ́n sọ̀rọ̀. ọ̀jẹ̀ Wálé kí ni sọ́jà wọ́n ni. Lórí ọ̀rọ̀ tí ẹ gbọ́ tẹ́ ẹ sọ fún wa nínú news lórí Kwara State àti kéèkì àwọn obì òtá gbẹ́ díẹ̀ yẹn. Ọlọ́run kó ṣàánú wa o. Ọlọ́run kó máa bá wa tú àṣírí gbogbo àwọn iṣẹ́ wọ̀nyí. Ẹ wo wọ́n mọ̀ bí ẹni yẹn Ọlọ́run tiẹ̀ mọ iye àwọn èèyàn tó ń fi ẹ já bẹ̀rù Ọlọ́run o. Ó lágbára Ọlọ́run gbogbo àwọn tó bá ń ṣerú àwọn nǹkan wọ̀nyí ìlú yóò sì bàjẹ́ Ọlọ́run máa bá a tú àṣírí wọn. àmì o ọwọ́ máa tẹ gbogbo wọn. Wálé ọmọlúwa aṣí látàrí kí n lọ lókè. ẹ ṣe o 070477064 070477064. ẹ̀lú ẹ káàárọ̀ àyẹ́dàrẹ́ ààrẹ ìlú ẹ káàárọ̀ Hafiz Ọlábọ̀dé ẹ káàárọ̀ Rasidat Adénìtọ́ ẹ káàárọ̀ Isaiah Olúgbénga ẹ káàárọ̀ Mọ́sọ̀bálájẹ́ Nurudeen ọmọ aládìomi ẹ káàárọ̀ sá. ẹ káàárọ̀. Abẹ́rẹ́ kéré. ẹ káàárọ̀ sá o. ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ọ̀nkù alẹ́ ni ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sá. ẹ rà sá. Adó àyà gbà o. àmì sá o. ẹ ṣàṣeyọrí o. àmì orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè sá. Olúwa pẹ̀lú yín o. àmì o. Afọ̀rọ̀làgbà látòkè àmì. Afọ̀rọ̀làgbà ẹ káàárọ̀ sá. ẹ káàárọ̀ o. yes sir. Àwọn òṣèlú wa wọn tẹ̀ wá bẹ̀rù Ọlọ́run mọ́ òun òfin tọ́lọ́run ṣe wọ́n wá ń pàṣẹ fúnra wọn àwọn làwọn ò débẹ̀ lọ́dún kan àwọn ọmọ bá wọn di December yìí ọmọ bá wọn di wọn mọ̀ bá wọn di August tó ń pàṣẹ kọ́ bẹ̀rù Ọlọ́run gbogbo ohun tó bá fẹ́ ṣe kọ́ máa fi tọ́lọ́run síwájú àdó àwọn gbà wọn. ẹ ṣeun bàbá Afọ̀rọ̀làgbà. Olú French lójú òpó Facebook ẹ káàárọ̀ Ajékìígbé Babátúndé ẹ káàárọ̀ Akíntúndé Sulaimon ẹ káàárọ̀ sà Yekin Ọláìdé Hamzat Yasir Amias ẹ káàárọ̀ Ebenezer Adélọ́wọ̀ ẹ káàárọ̀ sà o 070477064 070477064 Ismail Rahman Akodudu ẹ káàárọ̀ ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè. Ọlọ́run ìjọba jẹ́ o. àmì o. ó bí o. bàbá ẹ káàárọ̀ sà. ní wá ń tẹ̀ ní bàjá o. àmì bàbá o ẹ ṣeun. abẹ́rẹ́ kéré náà mo fi gbogbo yín o. ẹ ṣeun. orúkọ tèmi ni Musa Kànbí láti ibi òkè. náà máa ń gbọ́ yín o ẹ bá yín tẹ́ fi gbọ́ ọ́lẹ̀. tí mo fẹ́ mú bẹ̀ ni pé nípa ètò ìṣẹ̀lẹ̀ ní Ọ̀ṣun state yẹn náà ni. Ọ̀ṣun state kọ́ Kwara. ok mo fẹ́ kí n má bí n tẹ̀rọ náà bá. ṣé àwọn tó ń ṣe nǹkan ní ìṣàbùrù yẹn ọ wá lóun mọ ènìyàn tí òun tiẹ̀ ti pa tóun ti wéèsì dànù. àwọn ará àwọn ọ̀dọ́ ìlú àtàwọn èèyàn náà tó bá ti bá àwọn ìkẹ́ bá ti gbá wọn mú wọ́n máa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé tí wọ́n bá ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá lọ pa wọ́n tàbí ṣe báwọn ti fẹ́ rí ojú sí ọ̀rọ̀. Nàìjíríà ò ní bàjẹ́ o Ọlọ́run ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. ẹ ṣe o. ó sì ń ṣe
ebi wọn náà ló tún dákọ̀ kíní kan. ó ní àwọn alábí alliance àbí kí ni wọ́n máa ń pè àwọn tọ́jọ́ wà ó wà ní Ọ̀ṣun lóko. ó wà ní Ọ̀ṣun lóṣogbo àbí bolo pé náà kíní kan ojú kan àbí kí ló àdúgbò yẹn. ẹni tí wọ́n ti mú nílọrin. wọ́n ti mú àbí. wọ́n ti mú lọrin. ó wá tọ́ka àwọn yòókù rẹ̀ lọ Òṣogbo àbí sọ́sogbo ni àbí bolo pé èmi ń béèrè ni. ẹ máa béèrè èmi ti ka ròyìn tún kà mọ́ èmi lè tún ròyìn kà. tó ọ̀dà. mo ti kà. ẹ̀ló ẹ kú ojúmọ́ o. ẹ̀ló ẹ káàárọ̀. ẹ káàárọ̀ ẹgbọ́n sókè o. ẹ gbá gbóhùn òkè o. ẹ káàárọ̀. mo kí àwọn ọdẹ tí wọ́n mú àwọn tó jí ẹgbẹ́ ní sáìdì bẹ̀rẹ̀ sà mo kí wọn mo á rọ gbogbo àwọn ìjọba kí wọ́n dàgbọ́ máa fi ọdẹ bílẹ̀ kúnnú àwọn sójà yẹn náà àti àtàwọn gbogbo àwọn security káwọn jẹ bílẹ̀ náà máa pẹ̀lú wọn kó lè máa jẹ́ àṣeyọrí àkọ́wọ́n jẹ́ kí wọ́n dàgbọ́ torí Ọlọ́run torí ogun gbọ́dọ̀ wà nínú ìbọn náà àwọn kan wà tó pé wọ́n lókun gan tó ń ìbọn tó nírẹ̀ wọn tó jẹ bílẹ̀ bá wà irú iṣẹ́ tó ní wọ́n tó wá tó ju tàwọn tiwa lọ yẹn aláwọ̀ tó pé kí wọ́n gbé níṣẹ́ ìkalẹ̀ kó sì máa lọ yóò sì rí bẹ́ẹ̀ lágbá Ọlọ́run kí bàbá kí wọ́n fi Oòduà hàn ìjọba Yorùbá ò ní bàjẹ́ o Nàìjíríà ní ò ní bàjẹ́ o iléeṣẹ́ sí fẹ́mọ̀ ò ní bàjẹ́ ẹni tẹ́lú gbó bí ọwọ́ o ọ̀làláwọ̀lá kó wá tà ẹ ṣé o láti olówó rẹ lé. bámi káyèrè Fẹ́mi lójú òpó Facebook ẹ káàárọ̀ Prince Hamzat Yakub Ayọ̀ ẹ káàárọ̀ Abdulwasiu Ọmọjagun ẹ káàárọ̀ Moyo Sade Israel Taiwo ẹ káàárọ̀ Bobby K ẹ káàárọ̀ Alábẹ́lọ́wọ́ Suleyat Forola ẹ káàárọ̀ Salawudeen Azeez Ayanṣọlá ẹ káàárọ̀ Victoria Yetunde Gbadegesin ẹ káàárọ̀ Abiola Sunday ẹ káàárọ̀ Imam Sirajuddin Agbabiaka ẹ káàárọ̀. ẹ̀ló ẹ káàárọ̀ o 070477064. ẹ̀ló ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ ẹgbọ́n sókè o. láti ọbádà ìjẹun. náà máa ń gbọ́. fún ti ráìsì ẹ̀fọ́ láàárọ̀ yìí. ok. pé 070477064 070477064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bí. ẹ̀ló ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀. yes ẹ bá yín tẹ́ fi ń gbọ́ alẹ́ sà. ok Olúwagbémilékè láti ìlú Gbẹ̀gbẹ̀ ló ń sọ̀rọ̀. yes à ń gbọ́ yín sà Mr. Olúwagbémilékè. ẹ dákun lórí ọ̀rọ̀ rice wọn la fẹ́ gbàgbọ́ níbẹ̀ báyìí gan pàtó kò yé wa. wọ́n lóòótọ́ ni wọ́n ní rọ́ọ̀nì èwo la fẹ́ gbàgbọ́. kò yé wa báyìí mọ́ gbogbo aládé ń kọ rice sílẹ̀ o tó ń jẹ ilẹ̀ wa sì ní rice àmàlà tí gbogbo gbàlá máa jẹ àmàlà. ọ̀rọ̀ ọmọ Nàìjíríà ò yé wa mọ́ báyìí o ẹ dákun kí wọ́n bá tẹ̀ mọ́lẹ̀ sí o. ìròyìn náà láàmú fi tàn mọ́lẹ̀ ṣe fún yín nǹkan tí wọ́n bá ti kọ́ ìlàwó kà o ilé ìtàn bí àwa igan kò yá wa tó. tí ẹ bá ṣe pé ìròyìn gbé ọ̀dọ̀ kínní fọ́nrán fídíò yẹn èmi náà rí ní WhatsApp èmi náà rí táwọn ìyá ọlọ́jà yẹn tí wọ́n ń pariwo ráìsì tiwa ẹ̀ ṣe ráìsì kínní o kínní kan kínní kan ṣùgbọ́n nǹkan tí ròyìn. bá rí ní ojú òpó Facebook àbí WhatsApp báwọn a lè gbé jáde lórí rédíò torí àbúrò rí fáyín sí pépà kan pé pépà báyìí ló gbé o ẹ̀yin aráalé ẹ̀yin náà sì lè lọ wò ó tẹ́sí yẹ̀wò ń bẹ̀ tẹ́ bá bẹ̀ ṣé lóòótọ́ ni o nǹkan táwa ń ṣe nù o kì í ṣe pé nǹkan tí ó bá wà lórí social media ni a gbé jáde ṣùgbọ́n nǹkan tí ròyìn bá ti gbé tó bá fi lè mú tó fi dénú ròyìn báyìí ẹ gbọ́ ó ti di ròyìn náà nù ẹ ti gbọ́. ẹ̀ló ẹ káàárọ̀ o ẹ̀ló ẹ káàárọ̀ ẹ ti wà ń bẹ̀ o. ẹ káàárọ̀ ọkọ yín bọ̀lẹ̀ tí ń pè o. bẹ́ẹ̀ni ẹ̀ló ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ sáré àpótò akọ̀wé látà ọpọlọ yín níta. àmì orúkọ yín o. sásùn ìwà fi ìsùnkà tó ṣe láti ọ̀kàkà. ẹ káàárọ̀. à ń gbọ́ yín sà. lérí ọ̀rọ̀ wíkẹ́ndẹ̀ ní mínísítà wa ní Àbújá wọ́n sì kàn ń dúró lérí pé nínú PDP ni àwọn òṣìṣẹ́ fún PDP ọlọ́run kọ́sà ṣàánú lélédè yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Barrister ni ó ní ẹ̀yìn olórí ẹ̀kọ́ wa lọ bí tẹ́ bá ń kó wa lọ ẹ̀ sá sọ fún wa ọlọ́run ló bà orílẹ̀-èdè yìí jẹ́ ẹni tí ń parọ́ àtẹ̀ntì tòótọ́ ọlọ́run lóye ọlọ́run làwà àkùṣe sàṣùmọ́ àfihàn ìṣèjì láti ọ̀rá kan. ẹ ṣé o Prince Kọ́láwọlé lójú òpó Facebook ẹ káàárọ̀ ọlọ́run tọba Adékúnlé ẹ káàárọ̀ Adéṣítù ẹ káàárọ̀ Adéoyè Azikiri ẹ káàárọ̀ Mustapha Arówólò Ọláìbí Olúkúnlé Káyọ̀dé
Yunusa Marindoti ọmọ Ìyálóde Mustapha Samsudeen Túndé ẹ káàárọ̀ 070 hello. Hello, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ ọkọ̀ ìbílẹ̀ tí ń pè. Adémọ́lá lẹni tí ó ń sọ̀rọ̀ láti Ọ̀yọ́ Aláàfin Òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ àṣìbà. À ń gbọ́ yín sà ẹ káàárọ̀. Lórí ti ajínigbé tí ọwọ́ tẹ̀ ní Ọ̀ṣun àti ti àwọn Ọ̀ṣun kọ́ Ìlọrin. Ìlọrin Ọlọ́run ó mọ̀ kó wa yọ bí mo kàn rọ òbí kí oníkálukú kó ṣe àmójútó lórí àwọn ọmọ rẹ̀. Ọlọ́run ní jẹ́ kí wọ́n jẹ́ àwọn ọmọ wa gbé o. Àmín. Ọlọ́run ó sì mọ dáàbò bo gbogbo wa torí kì í ṣọmọdé nìkan wọ́n ń jí àgbàlagbà náà sí lọ́wọ́ tá a wà yìí. Ọlọ́run ní jẹ́ àṣìrìn iléeṣẹ́ yín ò ní jóná àwa ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ ọpọlọ yín ò ní dàrú àwa tá a sì ń gbọ́ náà etí wa ò ní di. Àmín o. Ẹ ṣé o. Ẹ ṣé o. Ẹ ṣé o. 070477064. Muyideen Ridwan Ọlákúnlé Ọlọ́nà ẹ káàárọ̀ Miss Bright ẹ káàárọ̀ Eremide ẹ káàárọ̀ Alhaji Jimoh Yaniwura ẹ káàárọ̀ Abdullah Ahmed Aridunu Àgbà Ismail Mumin Basiru Narudeen Adeniyi ẹ káàárọ̀ hello. Hello, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ o. ọkọ̀ ìbílẹ̀ tí ń pè o. Agbóṣe Olúwa o. Olúwa ló ń ṣiṣẹ́ o. Ọlọ́run sọ́wọ́ àdọ̀tún. Àmín o. Àmín o à ń gbọ́ yín sà o. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ẹ̀mí àwọn àti Adéwáyé ló ń sọ̀rọ̀. À ń gbọ́ yín. Ẹgbẹ́ mi dáadáa yìí. Àwọn security wa kíjọba fún wọn ní ẹ̀tọ́ dáadáa kọ́ bá aṣọ dáadáa. Tí security bá pọ̀ kò ní sí gbẹ́mi sí omi òtó. Ó di eyín àwọn ilé tó ń ṣiṣẹ́ tó ń rí ẹ̀kọ́ ẹlòmíràn fẹ́ ní láti pé wọn ò nígbà tí ò sí ẹ̀kọ́ àwọn tó bá tọ́jú wọn dáadáa tó ń fún ọ níbo ẹ̀rọ mọ́tò gbọ́dọ̀ ọ̀kadà ni wọ́n fún wọn fìgìláńtẹ́ ni tó ń ṣe bí iṣẹ́ wọ́n ń ṣe wọn bí iṣẹ́ ẹ ti gbọ́ ọlọ́wọ́ bá ṣàánú Nàìjíríà wa yìí o àbọ̀ lọ́wọ́ dà ní gbogbo wa o ọ̀dà aláwùsà. Ẹ ṣé o a ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ báyìí nítorí àsìkò wa tá a bá wojú aago wa láti ìkànnì wa níbí aago 8 ó ti kọjá ìṣẹ́jú 10 ti kọjá ìṣẹ́jú 10 ká lọ sí òkè lọ́hùn-ún nígbà tá a bá padà dé a ó máa tẹ̀síwájú ní abala tó kàn ìyẹn abala fìjìláńtẹ́ ẹ kú kalẹ̀. SIP 89.1 FM. rédíò wo lèyí tó milẹ̀ títí rédíò wo lèyí tó rinlẹ̀ dòdòdò wọ́n gbọ́ wá jákèjádò gbogbo ayé àwọn tó ti mọ̀ wá wọ́n tún sọ fẹ́ lòmíràn àwọn ètò wa dùn ó tún kọ́ni lọ́gbọ́n ó ti ń lọ nígboro ọ̀dọ́ wa lẹ́ ó ti gbọ́ nínú ìròyìn àtayọ wọn àwọn ètò wa jẹtí ní gbèsè àwọn sáni àrídùnnú rédíò SIP FM ní inú ìròyìn àtayọ wọn àwọn ètò wa jẹtí ní gbèsè àwọn sáni àrídùnnú rédíò SIP FM ní SIP FM 89.1 ẹ máa gbọ́. ire bá wa lókè èfò ó di kóró eríire bá wa ń gbẹ̀dẹ̀mukẹ́ náà wá dandandan yóò máa dàn títí dalẹ́ náà wá dandandan yóò máa títí dalẹ́. ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ́lú wo ọ̀tọ̀ ní tọ́lú rédíò kan wúyọ lókè omi ìrìn gidi SIP FM ló ń jẹ́ 89.1 lókè ò ló ti búyọ ò lágbègbè ìṣíà 89.1 lókè ò ló ti búyọ ò lágbègbè ìṣíà ìgbélárugẹ iléeṣẹ́ àtìlẹ́yìn okòòwò ìyẹn gan ló jẹ́ iṣẹ́ wọn eré ìdárayá ìròyìn ẹ̀sìn àṣà àti èdè gbogbo rẹ̀ la gbé lárugẹ ìbùkún lélẹ́yìí ó yẹ ká dúpẹ́ ewé ká ṣiṣẹ́ papọ̀ nílé iṣẹ́ SIP rédíò tó gbajù kájọ láṣepọ̀ kó yẹ wá ká ṣiṣẹ́ papọ̀ nílé iṣẹ́ SIP rédíò tó gbajù kájọ láṣepọ̀ kó yẹ wá. SIP 89.1 FM ìṣìyà òkè o máa gbọ́ lọ. ẹ káàbọ̀ padà láti ojú
ẹ káàbọ̀. láti òkè lọ́hùn-ún níbi tá a ti bomi là díẹ̀ ní ìpele abala tá a dé yìí òun ni abala fìjìláńtì níbi tá a ti sọ̀rọ̀ nípa ètò ààbò. ẹ jẹ́ ká jọ sọ ọ́ kí ni ìwòye yín nípa ètò ààbò. ètò ààbò gangan la fi orí abala yìí sọ. ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ nípa ètò ààbò. ní tó bá ti jẹ mọ́ ètò ààbò nìkan ni ká ẹ jẹ́ ká jọ sọ ọ́. 07047707064 070477064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bí. ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ̀lú ẹ káàárọ̀ dípò ní bàjẹ́ o. àmì o. wálé ọmọlúwa ají látàṣe kingdom lókè o. ọ̀rọ̀ ní àdúgbò wa tá à ń sọ náà ni o. orílẹ̀ ètò ààbò yìí tójú ọ̀nà bá ṣe dáadáa ọkàn ọ̀bàlẹ̀ o. lágbájá ń lọ eré lọ ara á lè mú bákan. ọ̀pọ̀lọpọ̀ àwọn àlejò ló ń gba ọ̀nà àdúgbò wa yìí kò sì jáde síbò míì. wọ́n á wá tọ̀ ń padà á sì máa sọ fún ẹgbẹ́ yẹn padà bẹ́yìn yẹn ṣẹ̀ pẹ̀lú báyìí lọ lẹ́gbẹ̀ẹ́ kọ́lẹ̀ yìí kíjọba local government abẹ́ alága wa wọ́n jọ wọ́n wá wọ̀ nìyí a sì tún bẹ ààrẹ náà látòrí ọ̀rọ̀ owó local government wọ́n ń jọ máa tẹ̀ wọ́n lọ́wọ́ wọ́n tẹ̀ wọ́n lọ́wọ́ ká lè jà fún gbogbo àwọn nǹkan yìí fún ó lè ṣe é fún wa ọ̀nà aṣí kingdom yìí kí wọ́n wá bá wa ṣe o ó jáde sílèrò àtọ̀nà ìgbẹ̀ná ìyẹn ló lè fún wa sí ètò ààbò lórí àwọn tí ń kọjá lọ kọjá bọ̀ yìí wọ́n má kọjá wọnú ilé wa ọlọ́run níjàrá ìdá wálé ọmọlúwa aṣíláta sí kingdom lókè. ẹ ṣé o Mr. Wálé. ẹ ṣé o. 07047707064 07047707064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bí. ẹ̀lú ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ kọ́yìn bílẹ̀ tí ń pè. láti lè rò. à ń gbọ́ yín sà. alájú bàtà pàdé dé láti lè rò. ẹ yí rédíò yín sílẹ̀ o. a ní ká kí alága wa ọ̀nà ìsàlẹ̀ lódò tá à ń pè kí wọ́n bá wa ṣe wọ́n ti ṣe o. wọ́n ti ṣe. ní apá abo ẹjúwe àdúgbò bẹ̀. láti nísàlẹ̀ lérò ọ̀nà tó lọ ọ̀nà ẹ̀gẹ̀nẹ̀ láti ọjà ìlérò wọ́n ti dí kòtò yẹn ọwọ́ ti ṣe àpín wọn. ẹjọ́ wa kù lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀ṣì lẹ́gbẹ̀ẹ́ fọ́nbà ṣọ́ọ̀ṣì lérò ó ti di páńpẹ́ kú síbẹ̀ àwọn ẹ̀jẹ̀ ń jà mú bẹ́ẹ̀ àwọn ọ̀kadà ń jà mú bẹ́ẹ̀ abẹ̀ wọ́n arọ̀ wọ́n ọlọ́wọ́n rìn wọ́n lọ́wọ́ kọ́ bá a ṣe o àtẹnifọ́ lọ ní òkè o ọlọ́wọ́n rìn wọ́n lọ́wọ́ iléeṣẹ́ fipò níbàjẹ́ o ẹ ṣé o. a lù wọ́n lọ́gọ̀ ẹnu wípé èyí tí àti ẹ̀ ń pariwo látijọ́ yìí torí ọ̀nà yẹn olójú ẹni tó lè máa gbọ́ ètò yìí tí ò ní ti gbọ́n pa ọ̀nà yẹn dáadáa àdúpẹ́ pé wọ́n ti ṣe ṣùgbọ́n tó kù náà ẹ dákun ẹ bá wa tún mójútó náà ẹni tó bá ṣe dópin òun náà láàyè o. aláṣeyọrí làákí ẹnìkan yẹn kí aláṣetì. ẹ ṣeun 07047707064. hello. hello. ẹ káàárọ̀ ẹ kú ètò. ẹ káàárọ̀ ọkọ yín bẹ̀rẹ̀ tí ń pè. Matthew Pius látòrí takara olólùfẹ́. ẹ káàbọ̀ Mr. Matthew Pius. mo ti fẹ́ ọ̀rọ̀ ìjọba lórí ọ̀nà wàyí náà ni ọ̀nà kárí olè wàyí sí ọ̀nà dé. ní Johnson níbi àtúntẹ̀ débi ọ̀nà láti máa lọ sọ́nà ìlérò lọ́hùn. títì yẹn ti jẹ nísàlẹ̀ ó ti tẹ̀ ẹ́ já tán. a sì ń pariwo látijọ́ yìí wọn ìyàbọ̀ àyà sí ẹnìkan ò lè ṣe ìjọba nìkan náà ló lè bá wa dá sí. tábà tí wọ́n á rìn síwájú níbi àtúntẹ̀ débi iléeṣẹ́ gàrí lọ́nà ìlérò bẹ́ẹ̀ lọ́rùn bí èkì ẹ̀sìn náà ni. ó ti tẹ̀ ẹ́ jẹ dé títì ìgbà yẹn náà kí ọba máa ṣọ́ra tí ó dìgbà tó bá máa gbé ẹ̀mí ní ìkó tó bá dá sí i. a sì ń pariwo ọ̀nà kára sí àwọ́ta sọ́nà ìṣẹ́mi lọ́hùn. ọ̀nà yẹn náà ò ṣe é rìn ọ̀nà iwájú nípa ọ́fíìsì ò ṣe é rìn. wọ́n jọ bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ fi àsìkò yìí rọ àwọn skul òjò ti dé o. wọ́n jọ tí òjò bá ti ṣú ọ̀sán tó lè jẹ́ pé tó bá kásìkò tí wọ́n àwọn èèyàn jẹ́ kí wọ́n máa sí wọn lẹ́ o. wọ́n máa gbọ́n kí wọ́n jẹ́ kó bí wọ́n máa mú ọmọ wọn tójò bá ti ṣú. ìrọ̀ àwọn gọ́tà yẹn máa ń fún àwọn èèyàn tí gbọ́n débi pé wọ́n lè máa yọjú wọn ní gọ́tà. wọ́n jọ kí wọ́n máa mo fẹ́ bá ọgbọ́n pè wọ́n láti ìpè rẹ̀ kọ́ máa mú ẹ ṣé o 07047707064 lójú òpó àwọn èèyàn pọ̀ lójú òpó òun tá a bá láǹfààní láti wọlé ká ṣe é ní kéékèèké 07047707064 ẹ̀lú ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ yín bẹ̀rẹ̀ tí ń pè. àárọ̀ ọlọ́jà ló ń sọ̀rọ̀ láti ìgbà tí a wáyé. à ń gbọ́ yín sà. Mr. àárọ̀ ọlọ́jà.
ọ̀dọ̀ yín ló ti rí o. kì í ṣe látọ̀dọ̀ wa ń bí o. 070477064 070477064 náà lójú òpó tẹ́ fi pè. hello. ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ọkọ yín bolẹ̀ tí ń pè. àpèjì. yes. orúkọ mi ni kọ́ńdì ọmọ owó láti ṣe. à ń gbọ́ yín sà Mr. Kọ́ńdé. àkìlẹ̀ púpọ̀ ẹ̀yin aníkàṣọ nípa ọ̀nà tiwa náà ní sọ nílẹ̀ ìyàgbé adé sọ fún ọmọ rí bí ọfàgbọ̀n àìmọye ìgbà ni wọ́n ti wá wo ọ̀nà wọn láti fẹ́ máa láti fọjà gbẹ́lẹ̀ láti máa lọ sí adó àwa yìí ètò wọn ó ti di páńpẹ́ ìkàlẹ̀ ń bẹ̀ adé wí ẹnìbẹ̀jì òótọ́ náà sí wa wọ́n ní federal road ni wọ́n máa bá wa sọ ní káàdì gbèsè kọ̀ọ̀kan ojú ẹ̀dẹ̀ tó dé ọlọ́run bá láàánú kó sàánú wa kó máa fún wa tọrẹ. àmì o. ẹ ṣé o. ìyá nípa tó kéde fún ẹnìbọ̀dì ọlọ́run sàánú wa lọ́wọ́ àwọn ìjọba wa yìí. àmì o. àmì ẹ ṣé o. 070477064 070477064 070477064. ní olúwa ọmọ inú sì ní èrè rẹ̀ àjọ̀dún àwọn èwe Children's Day 2025 bá wa láyé ẹ jẹ́ ká jọyọ̀. ẹ jẹ́ kó mọ̀ọ́dé kó wá o. bẹ́ẹ̀ ni àyájọ́ ọjọ́ àwọn èwe lágbàáyé tọdún yìí tún wọlé dé wẹ́rẹ́ ẹ ṣáà ti mọ ìṣe iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ Ship 89.1 FM gẹ́gẹ́ bí alára àgbàyídá a tún ti pìyàmọ́ àwọn ọ̀kan ọ̀jọ̀kan ètò láti mú inú àwọn èwe wa dùn lọ́dún yìí tọdún yìí yóò tún légbà kan yóò ju ọ̀rin lọ. a ti ṣètò àwọn onírúurú ohun ìṣeré oríṣiríṣi ni oúnjẹ àjẹpọ́nulá àwọn adẹ́rìn-pòṣónú pẹ̀lú àwọn ìlú mọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́ lórí ìkànnì Ship 89.1 FM ló máa wà níkàlẹ̀ láti máa bá àwọn ọmọdé ṣeré báwọn ya fọ́tò papọ̀ pábánbárí ẹ̀ ní ti ẹ̀bùn bàǹtàbàǹtà tí àwọn ògo wa ó gbé lọ sílé. ibi tí ètò ayẹyẹ àyájọ́ àwọn ògo wẹrẹ yóò ti wáyé ní Gamdaf CBC Center ní Ship Microfinance Bank èyí tó wà ní ìlú Òkèèrò ètò gbogbo yóò bẹ̀rẹ̀ ní aago 12 ọ̀sán ní ọjọ́ àyájọ́ àwọn ògo wẹrẹ ìyẹn. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ dí sí ilé ìfowópamọ́ Ship Microfinance Bank tó wà ní Òkèèrò tàbí ní ilé-iṣẹ́ wa Ship 89.1 FM ìsìà Òkèèrò. ayẹyẹ àjọ̀dún àwọn ìwé ti Ship ọmọ tèmi náà ò ní gbẹ̀yìn o. ẹ jẹ́ kó mọ̀ọ́dé kó wá o. ẹ kú kalẹ̀ àyájọ́ àwọn ògo wẹrẹ on the 25 ọjọ́ karùndínlọ́gbọ̀n ọjọ́ ìsinmi ló bọ́ sí ọ̀sẹ̀ tí ń bọ̀ náà ni o Sunday tó ń bọ̀ òun náà ni ọjọ́ náà bọ́ sí on the 25 ó kù ọjọ́ mẹ́jọ báyìí ọjọ́ Sunday tó ń bọ̀ wá ní déédéé aago méjìlá ọ̀sán ni ètò ó bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká mú inú àwọn ọmọ wa dùn. ó ti ẹ̀sẹ̀ ìrántí ni pé tíkẹ́ẹ̀tì mo gba ẹnìkan tó ní ká bá wọn ra tíkẹ́ẹ̀tì àti bá wọn ra tíkẹ́ẹ̀tì wà lọ́wọ́ ẹ̀yin fóònù mo yẹ̀wò ní ìsìn tí mo fi rántí pé ẹnìkan mọ̀ tí ẹ̀ ní á bá wọn ra tá àti rà ti pẹ́. ẹ̀yin wá ra ti yín o. ìwọ náà o lè ra tiẹ̀ o lè fowó ránṣẹ́ o lè ṣe. wọ́n lè fowó ránṣẹ́ jẹ́ mú jáde lẹ́yìn fóònù káwọn yóò lè rí ṣé kámẹ́rà wà lọ́dọ̀ mi. bẹ́ẹ̀ni ó rè wọ́n lè fowó jẹ́ kí n súnmọ́ ẹ̀ kí wọ́n rí. ẹrù mo mú dání yìí o. kí wọ́n rí káàdì ń dáadáa. ẹ̀yin ẹ lọ sójú òpó ayélujára kẹ́ ẹ wo káàdì Children's Day bó ṣe rí lọ́dọ̀ wa Ship Children's Day kẹ́ ẹ wo bó ṣe rí. mo tiẹ̀ ti gbàgbé pé ó wà lẹ́yìn fóònù mi. fi hàn dáadáa kámẹ́rà ó ti tóbi báyìí lójú. so ti ṣe báyìí. ó ṣe báwọn tó ẹ̀yin náà lọ sójú òpó ayélujára kẹ́ ẹ wo bí káàdì òun bó ṣe rí nǹkan tẹ́ mú lọ́wọ́ nù tẹ́ fi láǹfààní láti fi wọlé. ọmọ tí o bá ti mú eléyìí dání kó padà lé wọn ni o. kó padà ní o kò sí gidigidi kò sí rọ̀tìrọ̀tì kò sí àǹjàgùdù láti wọlé rárá o ètò ààbò ọjọ́ òun ó sì dúró bó ṣe tọ́ ó dúró dáadáa ẹ jẹ́ káwa náà múnú àwọn ọmọ wa dùn èèlò ni 15,000 only 15,000 lásán nìkan tí ò já létí only 15,000 only ẹ jẹ́ ká mú inú àwọn ọmọ wa dùn. ẹ wo ìjà máa dágbére. àbí abádé bíi olúfimọ. káfíìmọ náà ni ẹ wo arúgbó lọ́wọ́ gbogbo ẹ̀yìn tí. onílé tó bá ti ń fi àparí iṣu
tó fi ń hàlejò. òwe lé tó lọ́nu. adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti ń bá wa gbọ́ láti àárọ̀ tá a ti bẹ̀rẹ̀ látago 7 àti àtìdájí tá a ti bẹ̀rẹ̀ ẹ mọ̀ tún wá kú òun bẹ̀ torí tiyín òun làwa ṣe wà ní àyín títí alẹ́ eléyìí tèmi àtìyín tá a máa pàdé aago 7 sí aago 8 alẹ́ lórí ètò yín ètò wa kó tó dayọ̀ títí ìgbà náà Ọlánrewájú Álímì ló kọ tèmi èmi ò ní kú o ẹ̀yin náà ò ní kú gbogbo apátápátá kájọ máa fa ìkú dẹ́gbẹ̀rà ó dàbọ̀. tó bí ó ṣe jẹ́ lẹ́gbẹ́ òun ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí akéyìn bẹ́ẹ̀ la mọ rírì yín alùyín lọ́gọ̀ ẹnu àsọ yìí pé ẹ ṣe o bí ẹ ṣe ń gbọ́ wa káàkiri ibi tí ẹ ti ń gbọ́ wa ẹ má gbàgbé láti gbé ìkéde àti ìpolówó ọjà yín wá sórí ìkànnì wa níbí ká bá yín ṣe é yóò nítumọ̀ á sì bá yín ṣe é dáadáa tó bá di lálẹ́ ní kété tí Ọlánrewájú tó bá ti ń dìde lórí àga ìdè lèmi Abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ náà yóò tún jókòó lórí àga ìdè láti mú ètò elétí ìgbáròyìn wá sí etí ìgbọ̀nyín láago 8 sí aago 9 lálẹ́ òní. Abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ lórúkọ mi mò ń kí yín bẹ́ẹ̀ ni mò ń dágbére lórí ìròyìn àjímọ́ná fún títí òwúrọ̀ òní wípé níbi orí mi ò ti là ẹlẹ́dàá mi ò máa ṣáì gbèmí débẹ̀ dandan ìpàdé wa yóò tún di alẹ́ o ẹ kú kalẹ̀. rédíò wo lèyí tó milẹ̀ títí. rédíò wo lèyí tó rinlẹ̀ dòdòdò. wọ́n gbọ́ wá jákèjádò gbogbo ayé. àwọn tó ti mọ̀ wá wọ́n tún sọ fẹ́ lómi.